ọtí bínú mo gbà èmi èrè òsè má ẹ̀san sẹ́ mi dà. مكارم الأخلاق جودي bàbá ní sí gini ṣé mo lè sọ̀rọ̀ yìí. وأكر ṣé ilé ò dágún. وأني أعيب وأني أعابا. gbogbo tó wà níbí lónìí kò sani tí ò wúlò. ta ló dá tán yẹnyẹn wọn bẹ ní lẹẹdí bóòlù sí wọn ké. من ذا الذي ما سأقط. ọjọ́ àfisùnbà. ẹjẹ́ àdìyẹ lẹ́ẹ̀kan náà wọ́n sọ tàwísò. àfisùnbà wà sọ. àfisùnbà wà sọ ọmọ wa. 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 ṣebí ìwọ ló ní ìṣọ́ ẹ̀ lọ́dọ̀. àfisùnbà wà sọ ọmọ wa. ṣebí ìwọ ló ní ìṣọ́ ẹ̀ lọ́dọ̀. àfisùnbà wà sọ ọmọ wa. ọ̀yà mo wá fẹ́ ké útúbà ìṣọ́. láyé lahu lọ́lọ́run kò tì í. Allahu akbar. wàlẹ̀ gáàlìbù náà bẹ́ẹ̀ wọ́n bá tiẹ̀ dá gáàlìbù mọ̀ mí náà gáàlìbù náà lè mí náà wà. àwọn tí wọ́n bá ń tẹ̀ nǹkan mọ́lẹ̀ tí ò ti ní gbérí mọ́ nínú wọn lè mí náà wà. tó àwọn gáàlìbù náà láyé nù dọ́wọ́ rí kó jọ báyìí. ẹ bá ń wí dáadáa fún torí Ọlọ́run. wa inna jundana fi gbà fún fúnṣẹ́ Ibrahim náà nù náà láti gbà fúnṣẹ́ Adam. wàhálà akadi sábàkàtì kalimatuna li'ibadina al-mursalin. ala wa sala wa marhaba. innahum lahumul mansuruna. bàbá Bariga yìí náà àwọn náà inú àwọn ẹni wà làwọn náà wà. jundana lahumul galibun. bàbá ṣe Adama ní Mansuruna àwọn Abíọ́lá ní Al-Mansuruna àti ṣe Adama àwọn Galibuna ta fún wa ní irú àwọn ṣe àṣẹlẹ àtàwọn bàbá wọn. bàbá yìí náà ní èmi náà ní tí o bá tí ì níyẹn o tí ì dàáfà náà nù àwọn bàbá wa inú rẹ dọ́ yìí Ọlọ́run fún wọn. abayin dúpẹ́ fọlọ́hún bọ́lọ̀ ti ṣe ayé yìí ẹni tó bá fẹ́ bá bàbá yìí dúpẹ́ kó bá mi ṣe alhamdulilayi kó lọ òkè dáadáa. ẹni tí màá wí tí ààyè ọ̀rọ̀ bá ti pọ̀ mọ́ ọ̀rẹ́ mi àwọn kì í sínú lẹ́tà wọ́n kàn fẹ́ ká náà wí gbólóhùn kan níbi ìbàyìí ní yàrá kí wọ́n jẹ́ àsìmí rárá. bàbá Bariga bá ń tí ń wọlé lẹ́yìn náà wọlé àti ẹ̀ tí ì lò ṣẹ́jú márùn. wa huwa inda Allahi adim. ibi wọn wí kẹ́kọ̀ọ́ lóṣù. Al-Qayyum bá ń wí dáadáa. Al-Aliyyu. Ọlọ́run torí Ọlọ́run gbogbo àwọn fẹ́kájọ wà mẹ́ torí Ọlọ́run. Al-Azim. Allah. ìyá àgbà kan ni mo lọ sí yàrá ńlọrin 160 something years ni wọ́n. Ìlọrin. àbá wa tí máa ṣe àsàlátù ojoojúmọ́ yìí Jagma òun ni ó pè mí lọ lọrin ó wá ní kí wọ́n sì yàrá yàrá àwọn ni wọ́n pé kí n máa gbé ọkọ̀ tí mò ń pè yìí. Al-Hayyu wí dáadáa. Al-Hayyu. Al-Qayyum. Al-Aliyyu. Al-Azim. Allah. ìkẹta la fẹ́ wí kálukú ni kó mójútó ayé ara rẹ̀ dáadáa. àbá aláwùsá. kí kálukú mójútó ayé ara rẹ̀ dáadáa. ẹlòmíì ò mọ̀ pé kéwú tí wọ́n ń kọ́ wa yẹn nítumọ̀. ẹlòmíì ò mọ̀ pé kéwú tí wọ́n ń kọ́ wa yẹn ó nítumọ̀ o. njọ́tọ́ lọ ń fẹ́ pa ìjọ Núà rẹ̀ kí ló fi pa wọ́n rẹ̀ omi. omi ni. ìjọ Lútù iná. Sọ́ọ́líwù ńkọ́. Sọ́ọ́líwù. Atẹ́gùn. ìgbà tó fẹ́ pa ìjọ àná Muhammad rẹ̀ àwọn kèfèrí wọn yányán Ọlọ́run ní arzalina alẹ́ olówí. arzalina alayhim tayran ababila. àwọn bẹ́ẹ̀rù ni wọ́n ránṣẹ́ sí njọ́ yẹn. tarmihim bijaratin min sijjin. sọ́jà alẹ́ ẹja wí dáadáa. kasifin ma'akum. gbogbo ẹ̀yàn ló ń bá aná tẹ́rù sí kò ní gbérí. káyì olúwa o. gbogbo bíi tí tẹ́rù ayé wa àti tàlìkìyàmà náà Ọlọ́run ní jẹ́ wọ́n ní kápá lórí ayé lórí lọ. káyì àmì lẹ ṣe díẹ̀ bẹ́ẹ̀ ń tó ṣe nǹkan oṣù yìí. ẹ̀ṣẹ̀ àmì nàká àti ó ní kí wọ́n gbọ́ mi jẹ́ wà náà.
ẹ wá ní àfi tí ó bá bímọ ẹ bá ń wí bẹ́ẹ̀ dáadáa. àfi tí ó bá bímọ. nítorí má dọ́ ìmá gbà ni pé kó o ṣe kó o má sanwó ẹ̀. èyí tó lè má mú gbà òun náà ni kò ṣe kó máa sanwó ẹ̀. bá a ti ń wí fún àyìnbó rídọ̀ à ń wí fúnra wa nù. àfi tí ó bá bímọ. àfi tí ó bá bímọ. tó bá lè bímọ pẹ́rẹ́. àmì tó bá lè bímọ ẹ bá ń wí. pẹ́rẹ́. yóò fojú sunkún ọmọ ni. yóò fojú sunkún ọmọ ni. ìyá àgbà tí ó bá wá bímọ. wàláhì tí ó bá wá bímọ. yóò ṣẹlẹ̀ ìyà gidi gan. wí bẹ́ẹ̀ dáadáa. yóò ṣẹlẹ̀ ìyà gidi gan. gbogbo ẹni tí ń ro kúrò ẹ̀ àfi tí ó bá bímọ. àfi tí ó bá bímọ. aláwùsá mọ kámákámá. àfi tí ó bá bímọ. lọ́wọ́ ọ̀tá tí mo wà 5,000 ọ̀tẹ́ fún mi. ọ̀tá ìlànà àmàmì. báyìí ìlànà àmàmì. gbogbo ń bọ́lá ń sèyàn ní ìbàjẹ́. àlùbáríkà wà fà ní. bàbá mi àlùbáríkà. gbogbo ẹni tí ń ro kúrò ẹ̀ àfi tí ó bá bímọ. tí ó bá àrọ̀bá ní. àfi tí ó bá bímọ. tó bá lè bí màá pẹ́. mọ́ ìyá ṣe àhò. yóò fojú sunkún ọmọ bá mi àgbà tèmi dìde ni mọ́ ìyá ṣe àhò. aláwùsá dà. yóò ṣẹlẹ̀ ìyà kẹ́kọ̀ọ́ ní gidi ṣe mọ́ ìyá ṣe àhò láyéláyé. ẹni tó bá rọ kúrò àfi tí mọ́ ìyá ṣe àhò ní dẹni àná. àlùbáríkà wà fà níwájú ọlọ́run. ọ̀là la ilaha illallah. ọ̀là muhammadu rasulullah. owó kurani. mọ́ ìyá ṣe àhò ní náwó mi lọ́wọ́. masha allah masha allah. mọ́ ìyá ṣe àhò ìlànà àmàmì. yóò ṣẹlẹ̀ ìyà gidi gan gbogbo ẹni tó bá rọ. Assalamu alaikum. الإمام الجامع لمدينة رفح بابا وإمام جامع لفح أن شيء ولا كثير يسلم الإمام على الحضور شيخ لله. إمامنا بك والفاضل كي أن شيء ولا كثير لله. يا رب فرحا لبيبنا وكمالنا وصفينا وجميعهم بالجنة ọlọ́run wọlé àbá tájù lè àdábì. يا ربي bàbá ìmáàmù lọ́fà ọlọ́run jẹ́ ṣe pé ó. فرحا bàbá sàtàrù wílẹ̀ kan pé kí la máa bínú ara wa sí. orí báyìí lánàá. لبيبنا وكمالنا. mo lọ ṣe wáàsí kan ní igbó ọ̀rà. ó tó wá kà mí chairman of the occasion. ó wá sọ̀sọ̀kúsọ ọ̀rọ̀. ó ní kéwú lòún fẹ́ ké tẹ́lẹ̀ kóhun tó kà wọ́n á ní kéwú lòún ó ké ní àbíwèé àmọ́ àwọn afáàjọ náà rí ṣíyanṣíyan. agbádẹ́ ò ní í jọ ṣòkòtò ṣòkòtò ò ní í jọ bùbá ní ojú wọn ó kéwú ó wá ń fa àwọn tàná yin àwọn àtẹ̀yìn ó fi ń bú wa náà kọ́nu. wọ́n ní wọn dàbí àmọ́ gbàdí wàá sí òfin kàmí ó ti lọ. mo ní ẹ kìlọ̀ fún gómìnà bàbá alájà àgbò kápá rẹ̀ ń jọ náà wọ́n fara gbolẹ̀ nítorí àwa tá ń bọ̀ ẹlòmíì òjò ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́ni àti ń gun ká kì í ṣe iṣẹ́ wa o kì í ṣe wàhálà wa ló tó bẹ́ẹ̀ wàhálà àwọn tàná ni wọ́n máa wá bọ́ àwọn tàná lójú wa ká wá fọwọ́ lẹ́ran báyìí ó dà bẹ́ẹ̀ àwa ìmọ̀ wọn fọlọ́wọ́ jẹ́ ṣe pé ọ kútùbà ló kù gbogbo alájọ gbórúkọ ọmọ ìjáde fàtíà. Alubarika alhamdulillahi rabbil alamin arama. Wọ́n wá ń pè ní Young Shehu tó wá ń gbé ìgbà tó wá dọ́dọ̀ mi
tòun ti gbogbo ọláhùn ni ó wá lọlẹ̀ ó wá sọ kálímà kan kálímà tó sọ yẹn mo wá ronú sí i níjọ́ náà títí díjọ́ kejì kí ni kálímà náà òun ni pé gbogbo ń tẹ́ rí tí wọ́n ń ṣe fún mi yìí ọlọ́run ló rò ó mọ̀ mí pé kí wọ́n máa ṣe fún mi kì í ṣe pé èmi ni mo sọ fún wọn pé ẹ máa ṣe wù lémi lórí. wọ́n á wo bàbá ìmáàmù Ọ̀fà ìpè tí wọ́n bá tiẹ̀ wá sọ fún gbogbo ayé láti ìlú Ọ̀fà pé ẹ tí bá ti dóde ẹ pèsè wù o àwọn àgbo bẹ́ẹ̀ dá sọ pé àní pèsè wù tí ẹ bá ṣe pé wà bí yàtọ̀ lọ́hùn. bàbá Ṣéhù Sáàsì ni wọ́n láwọn kan bẹ́ẹ̀ nù àwọn wòlíì Ọlọ́run màbúbù ni wọ́n tí gbogbo kódà kọ́ máa ṣe ní tí ò da Ọlọ́run ní ní ìfẹsẹ̀ sẹ́yìn ilẹ̀ fẹ́ alẹ́ mi fẹ́ bàbá ìmáàmù Ọ̀fà màbúbù Ọlọ́run nìyẹn o. ẹ tún wá ń ṣe tọ́lọ́hún fẹ́. ẹ tún wá ń ṣe tọ́lọ́hún fẹ́. Ọlọ́run kó wọlé àsàlátù tá a fẹ́ ṣe yìí wọlé àfa àgbà níwájú Ọlọ́run wọlé bàbá wa lẹ́jẹ̀ àgbà gbogbo tó jáde lára àwọn méjèèjì yìí látọ̀ lọ́mọ tí wọ́n ti kọjá síwájú Ọlọ́run wọ́n bẹ nídìí àsàlátù yìí bàbá wa ìmáàmù Ọ̀fà ẹ̀ ní máa padà sí burúkú. Àmín. kí gbogbo akáni Allahumma salli. Allahumma salli. ala sayyidina Muhammadin. Ala sayyidina Muhammadin. wa ala alihi. Wa ala alihi. wa sahabihi. Wa ashabihi. wa sallim. Wa sallim. alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. Arrahmanir rahim. maliki yawmiddin. Maliki yawmiddin. mo kí bàbá wa Lákọ̀ọ́kà bàbá wa Sárúwá ọlọmọsàjárí yín pé mo wá fi yín kí gbogbo àwọn àfà níkàlẹ̀ mo kí bàbá wa Yasataru yìí tí máa ń gbọ́ kọ́ wọn ni tí pàdé wọn báyìí rí Ọlọ́run ni àwa tún dá yín mọ̀ lónìí wọ́n ní wòlíì ni mí èmi á tún máa Allahu Akbar oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ lónìí hikmatun balagha tá a di àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mọ́ níbẹ̀ wọ́n wá kí bàbá wa Sheikh Al-Fadil bàbá wa Murtado Bariga èmi náà láìkí èmi ẹ̀ sábà gbọ́ olórin ṣùgbọ́n mo ní kíṣẹ́ẹ̀tì kan tí àfàwà Sauti àwọn náà fẹ́ dé tí wọ́n kọ wọ́n ní bàbá ń Bariga sí wọ nìkan ni bàbá ń Bariga sí wọ mo wá ní ó sì wá jásí pé bàbá ń Bariga sí wọ nìkan ni wọ́n tẹnu mọ́ àṣé ìmọ́lẹ̀ Ọlọ́run bẹ lára bàbá náà Ọlọ́run ní yọ mọ́lẹ̀ ara yín mo fi ọlá yín yìí mo fi kí gbogbo àwọn àlùfáà bàbá wa Salati mo kí yín Ọlọ́run mọ́sàájárí yín pé mo kí àwọn àlùfáà mi wọ́n kọ̀ níkàlẹ̀ bàbá wa inú rìdọ́ wàláhi tàláhi súnmọ́ bíi láyé lásì tọ́ bá gbé máìkì fún mi èmi jẹ́ mọ́ tí màá wí mọ́ lọ́dọ̀ yín kò ṣe pé bóyá ti àìlè sọ̀rọ̀ bíi ti bò ọ̀rọ̀ kan ni wọ́n fi bí wa. ìdí alukurani yìí náà ló wò wá dàgbà. ṣùgbọ́n mo máa ń rí pé gbogbo ohun tí Ọlọ́run ṣe fún yín látara bàbá àti látara bàbá wa oníyangi mo rí i pé ìdí ọpẹ́ náà ló já sí. Alhamdulillah. Ọlọ́run kò wọlé Suratul Fatiha àtàfi tọrọ àlùbáríkà Ọlọ́run àbíọ́ wọ́n yọ àlùbáríkà ara yín kú. Amina. bàbá wa Síkì ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n mo tún wá rí i pé ibi tí wọ́n sì ń sẹ́rí ẹ̀ sí náà ni pé a dúpẹ́ ibi tí odò gé wa mọ́ Ọlọ́run o bàbá wa inú ìdọ́ ẹ̀ ní màá padà sí burúkú ọlá tí tóbi Ọlọ́run mo fi ọlá tí yín mo fi tọrọ fún gbogbo àwọn jàmáà níkàlẹ̀ mo wá tọrọ fún ọmọ gẹ́gẹ́ mo fọlá bàbá wa Sàtárù wòlíì Ọlọ́run tí ò sí irú ẹ̀ nílùú Abẹ́òkúta mo tún fi ọlá tí yín náà mo fọlá tí yín náà mo tún fi tọrọ fọmọ nítorí tí níbi táyé dé lónìí bẹ́ẹ̀ ti ń gbowó ní ìmọ̀lẹ́ Ọlọ́run bẹ lára yín Ọlọ́run mọ́sàájárí yín pé mo kí ọmọ mo kí ọmọ mo kí àwọn ìyá wa tí wọ́n bẹ ń kalẹ̀ mo wá fẹ́ fi Suratul Fatiha yìí mo fẹ́ fi ṣàdúrà àlùbáríkà fọmọ ìkànnì àwọn àlùfáà máa ń sábà ka ọ̀rọ̀ náà mo ti gbọ́ yín yé ìbá báàgì bá ti tèmi lọ́wọ́ náà lẹ́ẹ̀ máa rán yàn sí mi ó ti dọ́dọ̀ mi torí gbàgbó ra wa yé náà àfọwà Ibn Qayyim Al-Jawzi àwọn méjì ni wọ́n ìkan jẹ́ Al-Jawzi òun ọ̀tọ̀ nìyí òun ṣùgbọ́n Ibn Qayyim tafsiri rẹ̀ ní kanjọ́ kan wọ́n ka ọ̀rọ̀ débi Suratul Fatiha òun ló wá ní oríire mẹ́rin bẹ lára Suratul Fatiha Ọlọ́run àbíọ́ ọjọ́ sì ti lọ lérí ọmọ yìí
ọkọ fẹ́ fi oríire mẹ́rẹ̀ẹ̀rin náà tọrọ fọ́mọ yìí ni Insha Allah. kọ́lọ̀ ń wọlé oríire tó ń bá ń lẹ̀ má jò ṣe tiẹ̀ lọ́tọ̀ Àmín. ọlọ́run àbíọ́ wọlá ní tí ọmọ náà gbé wọlé ó gbé bàbá wa Ìmáàmù Ọ̀fà wọlé Tọ́. àwọn tó máa ń lu ìsábì àràkùnlá wọn máa lu ìsábì wọn rí i pé ìsábì irú ti bàbá wa Ìmáàmù Ọ̀fà lòun náà ìsábì onímọ̀lẹ̀ òun lòun náà gbé wọlé ọlọ́run àbíọ́ mọ̀rútàdọ̀ Muhammad imẹ́mbẹ́ ó dà lẹ́nu ọmọ bàbá oníyẹgí ìkànjẹ́ Mustapha bẹ́ẹ̀ ọlọ́run àbíọ́ àlùbáríkà ntí ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run mọ́sàájú ṣẹlẹ̀ sára ọmọ yìí ọlọ́run mọ́ wàá yọ tara àwa náà kú ìwọ tó bá mọ̀ yìí pé Suratul Fatiha yìí ìwọ náà ní tó ń béèrè lọ́dọ̀ ọlọ́run dákun tẹ́wọ̀ rẹ méjèèjì Ìwọ náà fàníyàn sábẹ́ rẹ̀. tẹ́wọ̀ rẹ méjèèjì àfàwà Ibn Qayyim ó ní hidayatun minallah Àkọ́kọ́ nu. nínú Suratul Fatiha ló wà o ìyá ọmọ lágbára ọlọ́run tí ò jẹ́ síléyà tó nínú ọ̀dẹ̀dẹ̀ àfàwà inú rìndọ́ ibẹ̀ lẹ́ẹ̀bí sí lẹ́rẹ̀ sí lẹ́ẹ̀darúgbó sí ọlọ́run o ẹ̀yin náà ṣe ń dúpẹ́ ọlọ́run àbíọ́ má dàgbésí ayé yín rú mbẹ́. Àmín. ẹlẹ́ẹ̀kejì al-istiqama ó di méjì al-irshad ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta àwọn náà ní al-ilham sẹlẹ̀kẹrin nù ní al-ilham ọlọ́run àbíọ́ gbogbo nǹkan wọ̀nyí bá a ṣe fún ọmọ wa yìí Àmín. ọlá títóbi ọlọ́run bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم Daniel tiẹ̀ náà nú ẹ̀. بسم الله الرحمن الرحيم ọlọ́run wà bí ọ́ الحمد لله máa ké tiẹ̀ lọ ẹ̀yin bàbá mú kí yín o ìdíkìl majal ọjọ́ náà ti lọ púpọ̀. الرحمن الرحيم Allahu akbar. مالك bàbá wa ni abtawi ọlọ́mọsá jáde wípé bàbá wa ni misiri mo kì í إياك نعبد bàbá wa òtítí bàbá wa sáruwa nìkan ọlọ́run bàbá wa níbà اهدنا àfa mi lónìí الصراط ọlọ́mọsá jáde wípé bàbá wa rọ ìdù bẹ́ẹ̀ kí wa kí alamọ̀sálẹ̀ akí àwọn afẹ́rẹ́ bàbá wa kò fún rọra ní sùúrù lérè akí bàbá wa sàlàtì ọlọ́mọsá jáde wípé akí ẹ̀yin náà. اجازي امين سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد إلا قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. أيها الغم وأكرمي مبعوث به رسل قد ختم سلامي على من سار ليلا إلى الهلا وكان له جبريل من جملة الخدم أنا العبد الذي كسب الذنوب وصدته الأماني أن يتوبا أنا العبد الذي أدحى حزينا على زلاتي قلقا كئيبا أنا العبد الذي سطرت عليه صحائف لم يخف الركيبا أنا العبد المسيء عصيت سرا فما للآن لا أعبد النحيبا أنا العبد الفقير مدرتك فيه إليكم فادفعوا عن الخطوبة إليكم فادفعوا عن الخطوبة ألا يا رسول الله
غير مرسلين عليك صلاة الله لا تتناهى فيا فوز من صلى عليك من الورى صلاة يعم الكون منك سناها ويوم وصول الهاشمي إلى الدنا لا طيب أيام لقوم محمد àánú Ọlọ́run àti bí Ọlọ́run ti fẹ́ lórí wa tó ní gbogbo wa ká jọ wà níbí anil abdu. أنا العبد الذي كسب الذنوب tó ṣe pé gbogbo wa àwa bá àfàwà ńláńlá Sheikh wa Ainu Ridha àwa bá wọn dúpẹ́ lórí oore tọ́lọ̀ ń ṣe tọ́lọ́hun ní ká máa ràn wọ́n lẹ́kún sùn. وصدته الأماني أن يتوبا ẹni tó kórin sẹ́yìn wá kó gbé wọn ọmọ mi sókè àwọn tára ò gbọ́dọ̀ ní n sì gbọ́dọ̀ sọ́lẹ̀ méjì torí ara ò ní kinní òun láti yín sókè ara ò ní rárá. أنا العبد الذي أدها حزينا tó o bá fẹ́ kí ìsìlámù ó ṣàgbákò àwọn tó o gbọ́dọ̀ fara níní torí sẹ́rẹ̀ ni wọ́n ń ṣe káàkiri ayé òdákàrọ̀ mọ́ ni wọ́n wáyé tó yin lọlẹ̀ tẹ́lẹ̀ ó fẹ́ pàdé díẹ̀ nù. على زلاته قلقا كئيبا àwọn tí ń yí òun bá ànábì ò tí ì débí. أنا العبد الذي سترت عليه àbí ká ní wọ́n ti dé wọ́n ti lọ lé. صحائف لم يخف فيها الرقيبا أنا العبد المسيء عصيت سرا ẹni bá yí òun bá ànábì ọlọ́run jí ó máa ga. فما للآن لا أعبد النحيبا àwọn àfáà tá a jọ ń jẹ́njẹ́ ànábì òun ò tí ì jákè ń tiwa. أنا العبد الفقير مددت كفي إليكم فادفعوا عني الخطوبة إليكم فادفعوا عني الخطوبة a dúpẹ́ fún Ọlọ́run. الحمد لله ẹ jẹ́ a dúpẹ́ ni. àti ìdúpẹ́ tó. أنا حامد أنا شاكر أنا ذاكر أنا جائع أنا ضائع أنا عاري أنا جائع أنا ضائع أنا عاري Ọlọ́run tó ṣe pé wà ní mọ̀ọ́tì. olọba tí tani lọ́rẹ. gbogbo tọ́lá ń ṣe fún Ainu Ridha ẹ̀. abẹ́ni kọ̀ọ̀kan wá ń bí tí wọ́n ń pe tọ́lá ń ṣe ní ibu aya. ó wu Ọlọ́run kó rí bẹ́ẹ̀ ni. أنا حامد أنا شاكر أنا ذاكر أنا جائع أنا ضائع أنا عاري هي ستة. dúdú kí n sọ bẹ́ẹ̀.
ẹlòmíì kó àṣírí jọ ni òun kí ó sá tí ó fi jẹ. Allah. ẹlòmíì ni ó bá sá tí ó máa fún lówó oúnjẹ. Hiya sittatun. òun ni ó dààmú wá àṣírí àmọ́ kò lè sá kó dáa fún nídìí ẹ̀. àfi kó ṣe fẹ́ lòmíì kí yẹn máa wá rẹran ọdún fún un. Allah. ṣùgbọ́n tó ń bá sá àkọọ́lẹ̀ rẹ̀ ò lè rọ̀ mọ́. Wa ana daminu lisnilisi fiha. tí ò bá rí bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ má ti hà nǹkan dápá bí. oúnjẹ tó yẹn bá jẹ nísìn ìsinu ń bọ̀ nù. Hiya sittatun wa ana daminu linisfiha. fakini. Fakuni damina linisfiha ya bari. ainu ridọ ma ṣi takana. Ma shi'ta kana wa in lam asha. kò wá ẹlòmíì kó dáa fún ọba mẹ́ka dúró bọ́ sí dúró yẹn kò wá ẹlòmíì kó dáa fún àmọ́ wọ Ọlọ́run kó dáa fún. Allah. gbogbo tí òfin ní yẹ ní í ṣe àmọ́ náà ni kò máa yẹ. Ma shi'ta kana wa in lam asha. torí mo ti ń sọ pé Saoty ti dé bẹ́ẹ̀ bá sì dé kú àgbà yìí jẹ́kù fọmọdé ni. Allah. ń wá lo ogbó àsìkò tó kí la pè é wá ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ fún mi yóò dùn mí. Wa ma shi'tu illa mutasha lam yakun. báwo ni ti kíyàn lónìí mo kí gbogbo ẹ̀yin àfa àwọn ayẹyẹ ń mọ̀ rántí ó kọ ìgbà tí máa ń sọ̀rọ̀ ọ̀lọ́ká mà tí bọ̀. Khalaqtal ibada ala ma alimta. Fafil ilmi yajril fata wal musin. akí Ọlọ́run tí ò dojú ti ainu ridọ. Wa ainu rida. ṣùgbọ́n èyàn ló ní àṣírí ó ní àṣírí ó láṣìírí jẹ́ fi bí ọmọkùnrin ó ń tiẹ̀ wá lóko bí ọmọkùnrin ìgbà tí ó bí ọmọ ó lójú kan ó nímú kan ó létí kan ó lẹ́sẹ̀ kan. Ọlọ́run ní kò tiẹ̀ ní podidi yóò tóbi yóò yọ ọkùnrin mo fún ọ láàbọ̀ ọmọ. Wa ainu rida kulli aibi kalilatun. ọjọ́ lọ ni o. Walakinna aina sukhti tubdi masawiya. bàbá wo ni yẹ kí mo kì í púpọ̀ ṣé wọ́n sí ni mọ̀ bọ̀. Wa ma bakiyat min alladhati illa mu'asharatu rijali dhawil ukuli. ainu ridọ ẹ̀yin ká ẹ pè wá ìwà yín ló pe gbogbo wa. Alayka bi ahli al-khairi. ìwọ tó bá sì fẹ́ máa bá yàn rìn. Alayka bi ahli al-khairi in shi'ta suhbatan. sitar. ففي صحبته الأخيار تلقى الفوائد. bẹ́ẹ̀ bá ti ń bá àwọn ẹni rẹ̀ rìn talqal fawaida. gbogbo tí ó wúlò fún ọlọ́mọ bá pàdé. bí ìbá sàwọn ẹni ẹ̀sà tẹ́ ẹ bá rìn náà ní òní ó ti sú yín torí ẹ̀ ti pàdé tọ́ka yín ó kọ̀. عليك بأهل الخير إن شئت صحبة ففي صحبته الأبرار تلقى الفوائد. bàbá ṣàrúwá. ومن جالس الأطور ṣàrúwá ńkọ́. طاب بطيبه ومن جالس الحداد لاقى السوائد. ẹ̀bùtọ́ wí ẹ̀yin bàbá bàbá. وصاحب خيار الناس àwọn èèyàn gidi ni a bá rìn. تنجو من الردى kó má bàa parẹ́. ولا تصحب الأشرار يوما فتندما. má bá wọn ní ibú rìn ìjọ kan tó bá bẹ́ẹ̀ ní ibú rìn ọ́ sábàmọ̀ tó fi lọ bọ́ lọ ní. وما بقيت من اللذات إلا معاشرته
òkúta. رجال ذوي العقول kò sì ti mú kéèyàn ó láṣeyọrí bí kó bá wọn tó rí wọn pé rìn. وقد كنا a sì wá kà wọn tó rí wọn pé wọn kéré nú èèyàn. فقد صاروا أقل من القليل bó o láṣẹ máa fà àtòrí rẹ pé oníjàmá oníjọ ayé gba tiẹ̀ onílé kí wọn ní mọ́sálásí wọn ń kọ́ ọkọ̀ rẹ sórí omi inú ọ̀lẹ́ sẹ́kù láyè. mọ̀nàkà kí ni ó ṣẹlẹ̀. فقد كنا نعدهم قليلا bàbá máa kéwú gbẹni tí ó máa kírun bẹ́ẹ̀ kò sábà kí mọ́sálásí lágbájá ni alájẹ́ ẹ̀gbọ́n sẹ́kù sara mahad ṣèkádọ́ sẹ́kù sara markas bọ́lá owó sẹ́kù sí sábà lọ. فقد صاروا ó sẹ́kù síbi kọ́ máa jèrú kọ́ máa dégbá fún ọ lóde èdígbá fún àfa àdúgbò wa nù ìgbà mélòó la àgbà tí ó là wá. ìjọba tí ń dégbá fún wa ta ló rówó họrí igbá kí n lani àlùbáríkà tá a jòkó tì ní lani. وقد bọ́lá máa kí ó dálé kí ó lẹ̀ gbà wọn àfa àtọ́ máa kí ó kọ́ mọ́ fowó kọ̀ rẹ́ kọ́ wọn. lóde ń sọ bẹ́ẹ̀ àdúgbò kọ̀ọ̀kan ti bí àfa àtọ́ yín àtọ̀ èdè kọ̀ọ̀kan wọn ò ní pè é sóde mọ́ ọmọ wọn ló kù tí ó máa sòde ebi ó pẹ̀lú mi kú. وقد كنا نعدهم قليلا ó ní nǹkan tí èèyàn máa ṣe àfáàlé lórí gbogbo ẹ̀dá tí ò bá ti ní ti ń sa àfáàlé lórí ayé ń tàn jẹ ni yóò parẹ́ kàn ní. الله وقد صاروا أقل من القليل àti yóò bá anábì wá bí ilé. وقد صاروا àṣìṣe bẹ́ẹ̀ tí ẹ̀yin àfáà tẹ̀ máa lẹ pósítà ká tẹ̀ ẹ̀ ralẹ̀ tẹ̀ ẹ̀ kọ́lé kí ayé ò gbọ́n já yín. tó bá yá fámílì ẹ̀ lókùtọ́ ọmọ ìjòyè torọ́ nírí ń tọ́ nàwọ́ sí wọn wà gbọ́n ipò pé ẹ má dá ló mọ́ ń fowó wá sí tí ò dá. ṣé yẹn náà lè fàjà ni ẹ kó máa yá lọ kí wàá ló kàn já pẹ̀lú yẹn. وقد صاروا أقل من القليل nígbà tí mò ń kọ́ láìbírì mi lọ́wọ́ ẹ̀rọ náà ká fún mi lówó kan tó pọ̀ díẹ̀ báyìí ó wá fún mi lówó yẹn kò wá sọ fún mi pé òun ń bọ̀ ó wá wọnú ọgbàlẹ̀ kí omi wọ́n á rìn ká nídìí agbóhùn àbọ̀rọ̀ lẹ̀ èmi náà wá ní kí n lọ wo sẹ́tì ẹ̀ ṣe èmi náà wá ń wò lọ́ọ̀kan ó wá mílíọ̀nù wonderful ló wá wẹ̀yìn ya ó ní ìmọ̀ ó lárúkọ ẹ̀ fowó wá ṣe fàájì ni ẹ̀ tún gbà gbìm. قد كنا نعدهم قليلا ẹ̀yin àfọwọ́ máa sọ̀rọ̀ kan rúnrún pé àwọn olówó Ghana wò ní ẹ tó gbọ́ tó fi lówó ó gbọ́ jù ọ lọ ọlọ́kan sẹ̀rọ̀ fún ọ olówó wò lógọ̀ ẹni tó lè lù ọmọ gbà. owó tó yàn ní tí iléeṣẹ́ rẹ̀ ò fi dàrú ó gbọ́ jù ọ lọ́rùn ọlọ́run sẹ̀ wọ́n rọ̀ fún àná olówó wò lógọ̀. قد كنا نعدهم قليلا owó kì í wá alágọ̀ ọ̀nà torí owó rẹ̀ ó ṣòfò tẹ́ ẹ báyìí mánéjì owó fún ọdún mẹ́wàá ẹ mọ̀ pé lálágọ̀ ọ̀nà ó gbọ́n jù wọ́n tó ń tà lọ kò ní sọ̀rọ̀ ni. وقد صاروا أقل من القليل ẹ̀dá tó fẹ́ kó olówó lẹ́rú ọdún kan mọ̀ fún ọ lówó ẹ wá bá ń kọ́ mọ́ṣáláṣí ọdún pé yóò yọrí kíákíá ṣùgbọ́n ẹ fún mi lówó wọn ò ní fún ọ tó rọ́ọ̀fin yàlẹ̀ tó bá ti di pé ẹ gbà níta fẹ́ kọ́ ni ẹ wá kọ́ fúnra yín ọdún lọ́ọ́ parí ẹ̀ olówó ò ní fowó lẹ̀ báwọn àwọn náà dààmú kan tó rówó owó báńkì. وما بقيت من اللذات إلا ẹ jọ ọ̀rọ̀ kó wọn la wá sọ. معاشرة رجال ذوي العقول wọ́n ní kéèyàn bá ẹni tó rí rẹ́ pé rìn náà. وقد كنا نعدهم قليلا níjọ́ tó lọ́n kọ àṣetánì لعنة الله عليه ọlọ́run dákun mọ́ kọ́ آمين ẹ jọ ẹ sàmì ni آمين ẹbí ta ló ju ẹ̀kọ́ lọ kọ́lọ̀ wọn ṣe sùúrù ni àṣẹ bàbá mo ti kí yín àbí àṣetánì táwọn wí ní sánmà kẹrin ó ń dùn mọ̀kámọ̀ká nígbà kan ó wá yẹn náfìlà àràkà méjì ó sì yàn fún 6,000 years ẹgbẹ̀rún mẹ́fà ọdún ló fi yàn kọ́lọ̀ tó fún ní mọ̀kámọ̀ ní síbẹ̀ ọlọ́run bá tiẹ̀ jẹ́ kí ló jọ ọlọ́run lójú sáwọn aláṣọ ọ̀dọ́ ọlọ́run ni. وقد صاروا أقل من القليل ọlọ́run wá kọ àṣetán
La'natullahi alayhi. ìpè táwọn máa ṣẹlẹ̀ náà nù ṣùgbọ́n bọ́lá ṣe kọ́ tó ọlọ́run fààyè kó béèrè nǹkan kalẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ ifẹ̀ yìí tẹ́ ẹ máa ń jà tán yányán tẹ́ ẹ máa ń jà tán yányán ọlọ́run ó bínú sí báwọn kò dáa kéèyàn ó jà tán kò dáa bóyá báyìí jà tán yányán ó dẹni ẹ̀kọ́ nu. Uhibbu makarimal akhlaqi judi. ọlọ́run ní máa lọ ó wá síjú sẹ́yìn gan ọlọ́run sì ní máa lọ wa kayfa wa anta al-adlu la tajiru wa la taslim ọ sì ní máa lọ ọ̀tẹ́ sìbánà ìsàbòsí ni gbogbo ìfaragbolẹ̀ ní fún ọkọ bó ní ti gbẹ̀sán rẹ̀ ẹ gbọ́ Uhibbu ó ní ọtí bínú mo gbà èmi rẹ̀ ò ṣe má ẹ̀sán sẹ́ẹ̀ mi dà. Makarimal akhlaqi judi. bàbá ní sí gini ṣé mo lè sọ̀rọ̀ yìí. Wa akira ṣé ilé ò dágún. wa ani aiba wa ani uaba. gbogbo tó wà níbí lónìí kò sani tí ò wúlò. ta ló dáa tán yẹnyẹn wọn mọ nílẹ̀ ní bóòlù sí wákè. Mawdha alladhi ma sa'aqat. yóò dáa fún ọ. káì. Wa man lahu al-husna faqat. Mawdha alladhi ma sa'aqat. àwọn àfáà lónìí àlébù ẹnu wa náà ti ń gbọ́ gbogbo ẹ̀dá tó bá ti lé ayé tí ò rí mú ọ̀tá àwọn tó rí mú ní òmò ṣe. Allahu akbar. irú tí àwùjọ wí sọ wọn tí bí ọlọ́run kó wọlé ayé kó kẹ́mi ẹ̀yin àfáà lẹ́fẹ̀ẹ́nuba yé àfáà jẹ́ kó ṣubú kò ní kí wò ó nà ro. Mawdha alladhi ma sa'aqat. ẹnìkan wọ́n kí mi jẹ́ òní kò wá mọ̀ kí mo ti sin ó wá dẹnu géètì ní tí yóò mọ̀ kò rí nà mọ́ wá ní ṣébi kéwú náà lèyí ó ti kú òní kéwú lásán ń wá ń dààmú wá ní ẹ balẹ̀ dáadáa o. Wa man lahu irú sí ò bá rí gáà ní ìsìn ẹlòmíì wọn torí ẹsẹ̀ ẹ̀sùn mo fẹ́ máa ti ń lò bí ẹ bá kọ́lé ọlọ́ àkọọ́lẹ̀ lè takò ọ́. káì ẹ ti ń da ọ́ láàmú láti ẹ̀kan ẹ ti gbàlẹ̀ gan tó dùn yín lọ́kẹ́. wa man lahu al-husna faqat. àwọn ọ̀rẹ́ ànábì ti lọ lé ni. Muhammadu al-hadi. mo fẹ́ sọ lójú agbo yìí ẹni tó bá mọ́tẹ́ kó náwó rẹ̀ ń bì. mọ̀nàkà ìdórí mi ti ń sọ̀rọ̀ yìí. sèbẹ́sẹ̀ lẹ̀sẹ̀ ń jẹ́ ntẹ́nìkan ṣe ni wọ́n ṣe ẹnìkan mú tí ìwọ́n ṣe sí náà ọmọ tí mo ọmọ sí náà ṣe ọkọ̀ wọn mọ́ṣáláṣí jẹ. Mawdha alladhi ma sa'aqat. Wa man lahu al-husna faqat. Khalifa ẹlòmíín sì bẹ lójú agbo yìí kò rí dáadáa tẹnìkan ṣe rí àìdára ní ìmọ̀ wáká àìdára ní ìmọ̀ wáká ìwọ náà sì sáré àkọọ́lẹ̀ ló takò ọ́. ẹjọ́ sí mo lè sọ̀rọ̀. Mawdha alladhi ma sa'aqat. Wa man lahu al-husna faqat. ẹni bá yóò bá ànábì òní parẹ́. Muhammadu yóò bá ànábì dáadáa. abami abam. alayhi Jibrilu habat. ẹni bá yóò bá ànábì òní ṣòfò. Sallallahu alayhi wa sallam. wọ́n ti mọ fẹ́ tírètì ibi lónìí kólúkálùkù kọjú sí orí ibú tó kàn án. Mawdha alladhi ma sa'aqat. àfáàní ma tẹ́lá ti gbọ́ sípíkà lóru ní 3:30 ó fẹ́ bú yàn nù àfa kan bẹ ládùúgbò àwọ̀rò ní ń lò kò tí ì kàn án lọ tò nílé epo àwọn kan rí epo lọ́ọ̀kì kàn án nù bí táàkì wọn bá sì kún wọn ní move. Mawdha alladhi ma sa'aqat. sẹ́lẹ̀ ò dágun wọlé sọ̀rọ̀. Wa man lahu al-husna faqat. Muhammadu al-hadi alladhi ẹ tí wọ́n fà lójú ọ̀rọ̀. alayhi Jibrilu habat.
àwọn àfáà náà ń ba tara wa jẹ́ lónìí ẹ̀rọ àfáà mi ìtagbádá rẹ̀ ò tó ń pa yóò máa káàkiri lágbájá bú ọ lẹ́yìn lágbájá ṣègbà lágbájá ṣàwùwó dáadáa o ẹni tí ò dáa fún un. ẹ jòkó àánú rìndọ̀ ẹ mọ́ wẹ́yìn mọ́ ẹ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀. Zalabi máa sa àkọ́. fasawabu amali batola. ẹ dákun Ìbílísì wa kọjú sí Ọlọ́run ó ní gbogbo iṣẹ́ tí mo ṣe fún ọ látọdún yìí ṣèbá Ọlọ́run ṣàbòsí ni ẹ̀san ṣẹ́ mi dà ẹ dákun tó o bá lọ ń bá mi jà ẹ̀san mi dà bó o lọ wí. Zalabi máa sa àkọ́. àwọn ọkùnrin tí ń káàkiri àárín obìnrin wọ́n ń dá wàhálà rẹ̀ àmọ́ la pé kì í sọ̀fà ni mo wà kó jí ń lè ṣe bí n ṣe máa ń ṣe ìṣèlú ń dàlú ìṣesí mi ò ṣe é gbé wọ bí kò bá ti mọ̀ pé òun jẹ̀bi bí ṣe ń ṣe nàìjíríà láàrin obìnrin bí abẹ́ tí ò ṣiṣẹ́ wọn. ومن له الحسنى فقط محمد. abẹ́ tí ò ṣiṣẹ́ ìrìnkúrìn ní máa ń rìn káàkiri ara. ومن له الحسنى فقط kí ló mọ̀ tí ń jẹ́ tí wọ́n sọ. محمد الهادي الذي torí tí ń fẹ́ yàwó fún ọ. عليه جبريل هبت. ọ̀tẹ́ mo fẹ́ kí ẹjẹ́ agbọ́rọ̀ àṣetánì àtọ́lọ́hún wa àṣetánì wa ń sọ fọ́lọ́hún pé tọ́ba lọ́ọ́ bá ń jà òun fara máa jẹ́ àmọ́ jà ṣùgbọ́n mo ṣiṣẹ́ síwájú rẹ̀ bá ń kó ẹ̀san mi. mo fẹ́ gba tí mo ṣe síwájú rẹ̀. ومن له الحسنى فقط. ẹ dákun mo lè gbàgbé ẹbí bí ń jẹ́ tí ẹ bí àṣetánì pé ọ̀nà òun ọmọ ẹgbẹ́ àmú ẹ̀dá ọ̀nà mẹ́ta ló kà mẹ́ta. محمد الهادي الذي فقال تبارك وتعالى لا ولكن سلني من أمر الدنيا ما شئت. الله Ọlọ́run ní rárá n ò ní ṣe àbòsí rẹ ṣùgbọ́n nínú ẹ̀san ayé yìí bí mi ní tó bá bí mi kí n fún ọ tọ̀run nìkan ní ní fún ọ tó rọ̀ sìn mi Ọlọ́run gán gbà kó sìn. kí ló dé tó bá yẹn jà débi tó rí ibi tó wúlò sí. Ọlọ́run gán bẹ́sù jà ó bàjà fá àmújà sẹ́kù síbi tó wúlò. ṣé mo lè mẹ́rin ẹ̀ wá. Ǹjọ́ tí àṣetán tó lọ bá Ànábì Núhù tí ń bá sọ̀rọ̀ ó wá ṣe wáàsí mẹ́ta fún un. Ó lè lé dán Ọlọ́run tó lọ́lọ́run bínú sí Ọlọ́run ní kò kàn dá lóhùn. Bílẹ̀ hàn gbogbo tó sọ fún ọ ní ọ̀tẹ̀lé wà lóò ká náà mọ̀lẹ́ òun náà kódà kó ṣe pẹ́ ní ẹ̀kọ́ ní gbọ́n tó sọ fún ọ. ká èjì èèyàn kò ní ká mọ̀ rí tó wà lára ẹ̀ tó dà. ibi tí ń bọ̀ lónìí nù. lágbájá ọmọ kéwù ṣùgbọ́n ìgbà tiẹ̀ orí burúkú kọ́ gbogbo èèyàn náà kó gba tọ́lọ́ gbogbo èèyàn kó gba tànábì Muhammad. òun lẹ́yìn tẹ́ wà ládùúgbò kan tẹ́ ẹnìkan àwọn kan ò fẹ́ nílé mọ́mù wọn ò fẹ́ ní àáfàá náà fi ṣe tiẹ̀ dájà rẹ̀ jà àwọn kan ò gbà fún ànábì gan sọ́lọ́ nǹkan ni tí o gba ayé ló fẹ́ náà lẹ́ lóko. ó ní béèrè tó bá béèrè èmi rẹ̀ là ń jà ṣùgbọ́n ọ̀sìn mi mo fẹ́ fún ọ lẹ́sàn rẹ̀ àmọ́ kò ní dọ̀rùn ayé nìkan ní ti fún ọ. محمد الهادي الذي ẹnu rìdọ́. عليه جبريل هبت. Sattar yẹ Sattar n tó kọ́kọ́ béèrè ó ní alibakọ́ ó ní wàhálà ọmọ pàbíta yóò fi parẹ́ Ọlọ́run ni mo ti fún ọ. Allah ẹni tí ń bá yẹn jà mo fẹ́ kẹ́ gbọ́ dìfà tó sẹ́pẹ̀lẹ́ yẹn ìníkà rọ̀jì ó tún wá fààyè pé béèrè tó bá wù ọ́ kalẹ̀ kí là ń jà sínú Islam kò sẹ́ni tí ò lẹ́sìn tó ń ṣe lèmi ò ṣe èmi ò dárúkọ sí ọ̀dá sí kò lọ́ọ̀ jù mí lọ.
ntọ́ ìṣẹ̀lẹ̀ mi ò ṣe kí ni èmi náà sì ń ṣe nǹkan mi tí wọn náà ò ṣe kí ni tá a ṣe èyí ò ní kí n sọ ọ́dọ̀ ọmọ náà ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn tabligh àwọn izara kò ní ká kọ̀ndẹ́mù wọn tí a bá sọ̀rọ̀ rẹ́gẹ́dẹ́ ń tí ì bá ṣe ti aláàní tẹ̀lé àánú tó kọ́ kọ̀ndẹ́mù súfì ń tí ò bá tẹ lọ́rùn ní kí wọ́n filẹ̀ kólúkálùkù mọ̀ yanjú ara ẹ̀ kápẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó dẹ́bi kó dáre. dẹ̀dẹ̀ kọ́ ni kéèyàn fà mí lápá nísìn kó ní wá jáde ń pé ìyá mi dàgbà mo níyàwó àtọmọ jẹ́ máa jáde lára àwọn ọmọ jẹ́ ń dolófo mo sì níyàwó agánná tí mo fẹ́ máa ṣètò ń bá jáde lọ wọn bá yanjú rẹ kí n tó dé jẹ́ máa tẹ̀bà tí nǹkan mi kí n máa tẹ lọ́rùn. máa dá lẹ́bí. táwọn náà bá sì lu bàndírì tí a bá láwọn òlù kò sínú kíni kò sí jábẹ́ àwọn ni òwúlù. ewu wọn ni ẹ̀gbọ́n tí ń wí mo tó fi lè mú Ọlọ́run sọ fún Núhù pé ọ̀rọ̀ tí a Ṣẹ̀tánì sọ tẹ̀lé ọ̀rọ̀ gidi ni ṣùgbọ́n má yẹ lè sùn wá ìtọ́lọ́run ò ní mo bínú sí máa bínú sí ẹ mẹ́jà máa kéwú dálẹ̀ bí yẹ̀pẹ̀ ẹ̀já máa yọ hikma bẹ̀. Inshallah. Ṣẹ̀tánì lóòótọ́ ẹni ẹ̀kọ́ ni ṣùgbọ́n nǹkan mẹ́ta tó sọ authentic ọ̀rọ̀ ni tẹ̀lé ó kọ yín nù authentic ọ̀rọ̀ ni ṣé kí ni tẹ̀lé àkọ́kọ́ bẹ́ẹ̀ wọ́n ní iyyaka wal kibra Allah ìwọ Núhù iyyaka wal hasada iyyaka wal hirsa wá sí mẹ́ta káyọ̀ kó bẹ́ẹ̀ yẹ kí ni kí lóòrò jọ Muhammadu lihadi alladhi. ẹsẹ gidi ni ọkẹ kí ló dán rojọ́ ọfẹ dọpọlọ láàmú. alayhi Jibrilu abad. wá sí mẹ́ta tí a Ṣẹ̀tánì ṣe fún Núhù nígbà tí a parí ọ̀rọ̀ tẹ oníwá níyà ẹ olódòwò rẹ pẹ̀lú ìgbéraga ó ní ìgbéraga ló mú tó òfin tẹríba tóun òfin tẹríba fún Ádámù tọ́lọ́run fi kọ́. ẹ wá jẹ́ nsàsírí kan lónìí ẹ̀yìn àfáwà rẹ dúró yìí o kì í ṣe tẹríba ló bí Ọlọ́run nínú ẹ máa bí kíní kan ló ṣáájú àìtẹríba ẹni kíni àṣetán kọ́ọ̀sà ó fira rẹ̀ wí Ádámà ana khairun minhu khalaqtani min nari wa khalaqtahu min tini ntọ́ bí Ọlọ́run nínú. déédéé tẹríba ó ti ṣe ń tójú bá ń lọ tí òbí Ọlọ́run nínú. àìmọye ọmọ kéwù mi tí mo wọ bàtà mi ṣùgbọ́n kò lè dùn mí àmọ́ níjọ́ tó bá wọ lójú àlejò yóò jìyà yóò gùn ya rẹ̀ jẹ. tó bá kèmí rẹ tó bá wọ̀ à ń ṣiyé lọ́rùn ṣùgbọ́n kó dé fìlà mi lójú àlejò fìlà ń kó bí mi inú bí ojú àlejò tó ti lójú tì mí. n tó ṣẹlẹ̀ láàrin Ọlọ́run àti Ṣẹ̀tánì nù. òun àtọ́lọ́run tí máa ṣe fàájì àwàdà ti pẹ́ eré náà ló pé tó fi yíwọ́ mọ́ lọ. gbàdúrà ìjòkó bọ́ọ̀ lọ́wọ́ ọmọ mi ọjọ́ Mawda alladhi sa'aqat. ọjọ́ lọ. Wa man lahu al-husna faqad. gbogbo ẹni tí ń bẹ lójú agbo yìí tá níyàwó rẹ̀ máa gbá lórí táàtò máa jó bẹ́ẹ̀ bá sì gbá wa nígbà tá a bá ṣe é mọ́ kí lè tó sún yóò gbàlejò. obìnrin sì máa gbá yẹn pẹ̀lú fàájì alákàmù ọ̀tún máa jó alákàmù gbà dáadáa ń dùn wọn ìyá díẹ̀díẹ̀ níjòkú gbẹ. Satan kóbìnrin wa níwọ̀n àtọkọ̀ ń wọra àwọn president wa àti gómìnà kó wa gbà lójú láàrin èèyàn kí lọ́kọ̀ ń wọ́n ṣe ẹ̀ dá mi lóhùn n tó dùn Ọlọ́run. ẹ jọ tí mo lè máa sọ̀rọ̀ lọ. Wa man lahu al-husna faqad. mo tó bí Ọlọ́run nínú ẹ dákun òun ni ẹ méjì á ṣe ẹni kíni ẹ dá mi lóhùn ká máa rántí àná ẹni tó bá ga ọ̀pá rẹ̀ ń tiẹ̀ bá pé ẹ̀wọ̀n ọmọ pín nísìn èmi ni máa mú un ré títì n ò lè jèrè ẹ mọ́ toró ti kọjá lẹ́wù tó ń pè ń. ṣé mo ń communicate àbí. Muhammadu lihadi alladhi. ẹ̀wọ̀n ọmọ
ọmọ tí ń sílé lónìí o ẹ wo dáadáa o njọ́ tí ẹ fẹ́ ìyá rẹ̀ wọlé mo wà nú ọmọ tó sọnù ọ̀hún pìtà pé ojú ẹ̀ náà ti fẹ́ ìyá rẹ̀ àbí àmọ́ njọ́ tí ẹ jáná lé yín ò ló wá san kí wọ́n láǹfààní ayé tó ń gbé akọ́lẹ̀ ti takò ọ́ mo rò pé ẹ fẹ́ kí n sọ̀rọ̀ ládùúgbò yìí ni. عليه جبريل هبت. mo ti ń dun ọlọ́run ni pé sójú ọlọ́run ni àṣetánì fi kàrà sún ádámà pé ana khairun minhu ádámà tó ní tẹ́lẹ̀ bá fún ìbò jùlọ púpọ̀ khalaqtani min nar wa khalaqtahu min tin kí wọn náà fi wéra wọn o. محمد الهادي الذي. mo ti ń dẹnu mi láàmú èmi mo kọ́ lágbájá láṣìírí ṣùgbọ́n ọ̀sán kò jẹ́ fún ọ orí rẹ̀ ń yàbàrí àwìn. وترى الكريم إذا تصرم وصله. àṣetánì àtọ́lọ́ ń jà lọ́wọ́ ẹ̀ tẹ̀lé mi. نعم. ẹ̀ tẹ̀lé mi ni kí mo ní wọ́n ṣe lọ́wọ́ báyìí síbẹ̀ ọlọ́run fààyè lẹ̀ kó béèrè nǹkan. owó ẹni tí kọ́kọ́ béèrè ọlọ́run má pa mí tá yóò fi parẹ́ ọlọ́run ni mo fún ọ. sí mo lè kà yókù torí ẹ̀yin tẹ́ ẹ kó alẹ́ jòkó yìí. يخفي القبيح. dákun torí ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ máa ń kọ omi نعم. kí lóbi ń fi sí ọtọ fi kọ́ ọtọ tó wá kọ ọmọ tì í bóyá ìtọ́ ọkọ nínú lálùbáríkà bóyá òní òsì ọ gbogbo yín tẹ́ ẹ lọ́mọ tẹ́ ẹ lọ gbà wọn kẹ́mẹ́ kú sàárín ọ̀dẹ̀ èyí tẹ́ ń gbé láńkẹ́ ó lè kú kọ́ tó kú àbí kó dàgbà kó mọ́ sàlùbáríkà fún ọ ẹ̀yin tẹ́ ẹ fọmọ hápárá bí ìgbẹ́ ẹ lọ mú ọ wálé ọmọ yín ẹ lè jèrè wọn bá ọdún tó bá rí sẹ́lẹ̀ ọkù tọ́rọ̀ ọ̀tọ̀ kí lè pè képe ọmọ jẹ́ tìyìn ẹ sì lè kọ́ ọmọ tóbi lọ́rùn dábì ló jèrè. ويظهر الإحسان. مولى الذي ما ساء ومن له inú wọn dùn báwo. الحسنى فقط. alùrìlọ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ń wá ń dùn mí ẹni ẹ̀ ń kó ọmọ rẹ ẹ tí ì kó tó ṣé wàá kó ọmọ tó báyìí ni bóyá bá lówó tí ò bá kó ọmọ ó sọ àpò ìyàkọ́ ni. ọ̀rẹ́ mi kan ń ṣènáwó fọmọ rẹ̀ jòní ní Ògbómọ̀ṣọ́ Aláàjì Èjìdé mo wá ń sọ̀rọ̀ lọ́wọ́ ó sì fún mi ní mọ́kà mọ́kànlá ẹ wà ń bẹ̀ lójú agbo mọ́kà mọ́kànlá nǹkan bú yẹn ní méjì méjì mo bí ń ṣèkú mọ́ méjì lágbájá méjì tàmọ̀dọ̀ méjì bí mo ṣe há tánu bó lọ wí jèrè. محمد الهادي الذي. kúrò lójú ẹni tí yóò já o. عليه جبريل هبت. ayé ọmọ wo gbé ń sí èrè ń ra tọmọ rẹ fọmọ rẹ nù gbogbo ẹni tí wọn bí jáì kó ọmọ ẹfẹ kọ ọmọ yín ó gbé ayé inú pálọ̀ bọ́ọ̀ bá lówó ọ̀tọ̀ àkọ́ ṣùgbọ́n tó o bá lówó tó o bá kó kí lọ tó máa fẹ́ ṣe láyé tó o bá kó ọmọ àti kó ọmọ lọ́mọ lọ́ọ́ ìsọmọ. خذ لبنيك kí lè ń bá káàkiri. ولأيام ذخرا. ẹni rìndá ọlọ́run ò mú wa ní tọ́nà bá lóun fẹ́ lógún ṣètò dédé tá a ná lójú agbo yìí kò tó sí sí abẹ. èmi lè ń bá a sọ lówó tó àmọ́ ná pẹ̀lú ẹkún wọn sì kíyan ọjọ́ kejì pé ẹkún owó fò àná. tóbìnrin bá ń gba abẹ́rẹ́ wákàtí gbogbo ẹjọ́ ìsàgbé lágbájá ẹ̀yìn òfin lọ máa ta dúkìá rẹ kò ní mọ̀. وخذ لبنيك ولأيام ذخرا وأعطي الله خيصته احتسابا. àṣetánì bá tún kọjú sọ́lọ̀ ó ní Sydney ó ní mo béèrè ọlọ́ni kò ní àti ìtòkì mo fún ọ ní tó béèrè mo ní pa ọ́ táyé ìparẹ́. ìwọ àtẹ̀yẹ́ jọ sọ̀rọ̀ ẹ rí ìjà wá dé ìwọ lọ wá lọ rí nǹkan mọ́lẹ̀ kéwù rẹ ọ̀rọ̀ tí yóò tẹ̀jọ́ sàmọ́dàrí kan ọ̀ kú sáájú rẹ báyìí náà. ẹ̀gbọ́n tí n sọ bá ẹni tí wọ́n rẹ jọ rìn nítorí ọtún mọ́bi tí ẹ ti jọ jẹ dé ìjà wá dé ọwọ́ ní kọ́ wọ́n wò ńjọ́ tí wọ́n fún yín ní mọ́dà yìí là síbi ẹjọ́ fún yín ni
a kúgbà náà nù njẹ́ jẹ́ ń fún yín ní kò lẹ́rọ̀ mọ́dà yìí la ó wà. وخذ لبنيك ọlọ́mọ sì á níkà. ولأيام ذكران mọ́dà yìí la kò zú òwégù lóhù ngwí yòókù. Sugini. Gbogbo àfáà tí o bá ti rìn kan tested okay kó má jókòó torí wọn kú ọ lẹ́sẹ̀ tó bá déwájú. Gbogbo yẹn tẹ́ ń sùn tẹ́ ń gbà tí ẹ pèrú ní ìsìn ẹ̀ tí rí àsárà yé ni. Njẹ́ tí kóńdó bá bá yẹn mọ̀ pé òrùgùn. Ọjọ́ ọmọ rẹ́rìn kálukú fẹ́ẹ́ déwájú tọ́ọ̀rì kù mọ̀. Ó yẹ kẹ́ palẹ̀ mọ́ ká tó dẹni wájú ìgbà náà iṣẹ́ ìṣe ń sàmọ́ àṣìlẹ̀ ló kù tọ́mọ̀ rí. Ìwọ àfa ọwọ́ mú mi lò. Tí èèyàn bá ti ní kọjá 45 ẹ sọ fún mi kò gbọdọ̀ sanra mọ́. Tí bá tún ti ń sanra ó fẹ́ kú nù. Torí pé kò mọ tó wá ṣe láyé nù wọ́n kàn kí gíra ń lọ nù. وخذ لبنيك ولأيام ذكران وأعط الله خصته احتسابا وقال سلطني على ولد آدم على أولاده. Ó ní gbogbo ọmọ tó bá bí ìwọ Ọlọ́run fún mi lágbára kí n máa lò ó bó ṣe wù mí Ọlọ́run ni mo fún ọ. الله Bàbá ní kí la ṣe fún báwọn. Ẹ máa ń tà sí àbí ṣé ẹ sọ ń tà ṣe gbogbo ẹni tí a bá ti bá bàbá rẹ̀ jà kò ní fẹ́ rọmọ lójú. Ọlákùn àti Ádámù ti jọ wọ́ yóò ètì àwọn ọmọ rẹ̀. Olùwọ́ tó ń lọ bí tí wọ́n ti fẹ́ràn bàbá rẹ̀ ìwọ ni wọ́n ti ṣáájú bàbá rẹ̀. Òun ló bí ẹ̀yin obìnrin tẹ̀ ń lọ bí tọkọ yín yìí wọ̀ Ọlọ́run jẹ́ lè jòkó tọmọ gbogbo bí tí wọn ò ti láìkì ọkọ rẹ lọ́n lọ́ fẹ́ tẹ̀ yàn lọ́n fẹ́ tẹ̀ yàn lọ́n wo tẹlifíṣàn lọ́n wo fídíò òsì gbogbo àti ìkí ọkọ rẹ lọ mú lọ́rẹ̀ àti pé nínú ọmọ tó bí tiẹ̀ nìkan ni yóò lọ́ta tó pọ̀. Bẹ́ẹ̀ ni lẹ́tà tóbìnrin bá kọ sọ́lọ̀ àrọ ọmọ ni ó ti gbèsè gbogbo lẹ́tà tán ìyá tí a kọ là ń gbà ẹ̀yin náà sì ń kọtí lọ́wọ́ nísìn wọ́n ti post ẹ̀ sọ́lọ̀ èsì ń bọ̀ èsì ń bọ̀ máa bọ̀. وخذ لبنيك ولأيام ذكران ó tún ní wọn náà ajirni fihi majra dammi fil uruq ó ní wọn náà jẹ́ máa rìn lára ẹni rẹ̀ dọ̀ ẹ̀wọ́ bí mọ́ o ìjáde o ó ní jẹ́ máa rìn lára àwọn ọmọ ànábì Ádámà gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ṣe ń rìn nínú ara wa ni ọjọ́ máa rìn lára wọn kò sẹ́ni tí ò lésù wọ́n kàn ń pọn ní lẹ́ńkì ò lé lésù kò sẹ́ni tí ì ṣe lésù èèyàn Ọlọ́run wà lára wa jura wa lọ ni tani lè gbáyìn létí tani lè sọ yéèyàn má gànà kò sí láàrin. bí ẹ bá kàn yìí ọ ti kí tí o lè burú ni lágbájá yìí lè sùn èèyàn tani lè sùn èèyàn tani ọmọ kí omi kẹsẹ kí ní kan jọ ni kò ní dẹwù mọ́ ó lẹkùn mọ́ yẹn lórí ní skul àwọn ní ọmọ ìmáàmù ni àmúlẹ̀ ìbàjẹ́ jẹ́ sọmọ kí o nẹ́mú wá abako gidi mo ní ní fi gina mo sì mú òkúta ńta ìpín lórí tiẹ̀ náà kí ló lókè o ẹ̀jẹ̀ tó bá gbọ́ òkúta kò ní dúró mọ́ àwọn tíjà ní mo ní kí ni kí pẹ́ tẹ́ bá lọ mọ kéwù lágbájá ni tó mú tòní jẹ yóò pa ẹlòmíì lọ́la yóò bà mí ló kọjá ẹjẹ ń tinú yàrá ìgbà tí ń bá mẹ yẹn wọ́n lé mọ́tò kúrò lọ́nà mo ní kí ló dé mo náà tẹ̀ lé kúrò lọ́nà yìí àìmọye wọn lójú àlọ́ Ọlọ́run gbòde fún wa ni ẹjọ́ kọ̀ mi ó dúró bá ó ní tó jẹ́ ń gbé bọ́ọ̀sì wa a gbọ́dọ̀ mọ̀ ìyà tí ń jẹ àwọn tí òróró ra rú ọkọ̀ wa torí ayé òní máa dọ́gba lọ ayé òní máa dọ́gba lọ tó o bá rí ọyẹ́ ọ̀ lè sùn tó o bá rí kinní kan mọ́kàlẹ̀ sí ìrìn ó ti yọ kó tó tàwọn fún ẹ̀mẹ́ta báyìí ọ̀ ti máa yàgbé ara gbogbo ọtí ẹ bá rí tí ẹ máa sọ lákọ́lá mọ́kàlẹ̀ tí máa ṣubú náà fún mi ní ẹ̀tẹ̀ ẹ̀ pa.
àwọn òyìnbó àwọn náà ní ẹ ṣe sísọkọ síbẹ̀ kọ́ àwọn arípa tó ń jayé jù wọ́n tún wá lọ ṣe kẹ̀kẹ́ jáde á máa rìn lójú kan náà báyìí kẹ̀kẹ́ tà ní kú lójú kan náà ọlọ́mọ kú yà á máa lójú kan náà fa wọ́n rí pé táwọn bá tún láàgùn á tún lè kú ní kéke. àwọn sì náà fẹ́ láàgùn mọ́yìn kálukú mọ́tò ọlọ́yẹ wọ́n náà rí pé wọ́n ti ń sún kìbí líìlí ọbẹ̀ mú nǹkan lórí tébù wọn mọ̀ rí gò yìí ọ̀ lórí mú ìwọ tẹ́jẹ̀ rẹ ò yọ ẹ̀jẹ̀ rẹ ti di ọ̀ ń kú bọ̀ díẹ̀díẹ̀ nù dákẹ́dákẹ́ onífìdí kéèyàn máa súnmọ́ bíi tààrà tó o bá súnmọ́ bíi láàrin ìṣẹ́jú kan bíi kọ́sáyé lọ sí kẹ́tùkọ́ padà ni ọ̀ wá láàgùn dáadáa ọ̀ lálàáfíà yàtọ̀ sẹ́yìn ọ̀dọ́ rẹ̀ dáadáa tẹ́ ti gbó láti kéke ó rẹ̀ mí ni ara wa ń kẹ́lẹ́ lálàáfíà. وخذ لبنيك ولأيام ذخرا وأعط الله خصته احتسابا وأن البر ọmọ mi ló dá mi lẹ́kọ̀ọ́ rẹ̀ olóhùn rí kàríbì kan pé ṣe ìbá ti lé ní 50 kó máa súnmọ́ bẹ́ẹ̀ tààrà wọ́n á ní kí ló dé ó ní bẹ́ẹ̀ ni pé torí pé gbogbo tó ti kì lára rẹ̀ egun tó sún kì obìnrin ó bá nà níbò lẹ́sìn ṣe díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ kí ni ń ṣe é ṣe é. وأن البر خير في حياتي mufti ló kọ́ mi. ويبقى بعد صاحبه ثوابا. olùkọ́ mi lára ẹsẹsáìsì yẹn máa ṣe tọ́ ní kú olójú kan náà pleasure tó ní yà nínú ni kéèyàn súnmọ́ mi because ọba bẹ́ẹ̀ dán wò wọ́n jọ bí òun sí lábẹ́ rẹ ṣe press up 10 wọ́n gbé ọ dìde ni tòrọ́ ti dọ́nà ọ̀run ṣùgbọ́n tó mi bá wà ń bẹ̀ ọmọ lọ 150 báyìí tí ó máa ní ẹ mọ̀ kọ́ni kí ni ó pa mí èmi àyọ́ngẹ̀ ọ sì ń kú lọ díẹ̀díẹ̀. وأن البر خير في حياتي ويبقى بعد صاحبه ثوابا. ṣé wọ́n lè wí mí ṣé wọ́n sì kiri ẹ̀yin náà ń ṣerú ẹ̀. وأن البر خير في حياتي gbogbo lam yazukiru لم يذق قط لذة. gbogbo ẹ̀dá tí o bá gbọ́dọ̀ mi kọjá kó láàgùn kó mọ̀ tí ń ṣe kò gbádùn ayé rí. dákẹ́nu rẹ ìwọ ń gun mọ́tò ọlọ́run gun nǹkan ayé wo ló wà níbi mọ́tò gungun tí táyà rẹ ó jò. tọ́mọ yí táyà lójú gbẹ kò sí àdùn ayé tó tó omi gbogbo ẹnu mo sọ bẹ́ẹ̀ tó bá dá àyè kan tẹ́ ọ lé mọ́ mọ́ ọkọ̀ tó ń jẹ mọ́ kí ló kọ yín ṣe wù jẹ yín kó tọ́ gbogbo tọ̀ mí látàárọ̀ orí mi ò pé bàbá ayé mi ọ̀run mi gbogbo nǹkan mi. ومن لم يذقه لم يذق قط لذة. ìwọ lọ gún mi ń kẹsẹ̀ فذوقه صاحب قد أذقنا. wá sí mi lórí tárí mi gẹ́gẹ́. ومن لم يذقه لم يذق قط لذة. فذوقه تذوقيا صاحب قد أذقنا. فذوقه تذوقيا صاحب قد أذقنا. من لم يذقه لم يذق قط لذة. فذوقه تذوقيا صاحب قد أذقنا. aráhùn wọlé yàrá òní. Allah. ó ní wọn náà fún mi lágbára kí n máa rí ẹ ṣùgbọ́n kí n má rí mi. Allah. ọlọ́run ni mo fún ọ. ẹ lóko ẹ tẹ̀lé mi torí ọlọ́run ni. wọ́n máa béèrè pé wáàsí wo la gbọ́ rí ọ̀pọ̀dé ẹni tí ó sọ ń tọ̀ gbọ́ rí ni. ẹ̀ka àfẹ́ ìjókòó. ó ní fún mi lágbára kí n máa rí ẹ kí n má rí mi. njọ́ tí a ti ń pa ewu èṣù ta lórí rí. sẹtẹ èyí tó wá le jù tí mo fẹ́ sọ ni èyí tó kàn mọ́ bọ̀
من لم يذقه لم يذق قط لذة. أنا أتصور لهم في كل سورة شئت. الله. ẹ dákun ó ní wọn náà fún mi lágbára kí n máa yí padà sáwòrán tó wù mí. ẹ jẹ́ very careful bẹ́ẹ̀ o èṣù lè di oúnjẹ ọlọ́run fún lágbára pé ibi tí mo fẹ́ bù níwọ̀n náà bù gbájídé nù. ó ní fún mi lágbára alimada bó lọ wí. ومن لم يذقه لم يذق قط لذة. Adébísí. فذوقه تذوقها صاح ما قد أذقناه. sí àwòrán tó wù mí àwọn èèyàn ò kíyè sáàrin obìnrin tá a tó fẹ́ tọ́ fẹ́ esunú tí ń béèrè owó tó kan family house yín obìnrin tó ṣe wò ní mọ̀tẹ́ tí ò wá kí ọjọ́ kejì tó wú tútútú kí ló ń ṣe ẹ́ máa ìdíyà sẹ́lẹ̀ mọ̀kọ́ bọ́ọ̀lù àlọ́jọ́ bí mi kí ni ó ṣe ń jẹ mọ́ owó wò ní mọ̀ ló fẹ́ náà èsùnú tí ò ní jẹ́ ọtẹgbẹ́ fílẹ̀ jí ó máa lọ ó lójú obìnrin tí yẹn máa ń sàmù ibà sí obìnrin tí dìmáàndì rẹ bá ti pọ̀ jù mọ́ sàmù ibà sí jí ó máa lọ ṣetán ni obìnrin tó wá kí ọ lé bàbá rẹ tó ní pé ń jò tí ò ní kọ̀ọ̀kan tó wọ́n lòun fẹ́ di irun ó fẹ́ ṣe irun 50,000 èló ní gbogbo ara rẹ. bó bá yalu ẹ kó yalu ẹ. إني بليت بأربع ما سلطت. ẹ̀gbọ́n tí ẹnu rìndọ́ sọ nípa ìyàwó wọn ìyá bàbá tí ń pè mo mọ̀ dáadáa kò jásìrì mi ó tú ẹ̀yin obìnrin tẹ̀ wá ń bì ọ̀pọ̀lọpọ̀ yín ká èṣù ti kó sí i nínú ẹ̀jọ́kọ yín rówó họrí. ẹ̀dùnmí tẹ̀lé kóbìnrin fẹ́ jẹun bàbá Bàrígà kóbìnrin ó fẹ́ jẹun kó wá fi ẹja mẹ́rin sí tọ́wọ́ kò tí ì tọ́bẹ̀ o kò ì tọ́bẹ̀ fa bàbá wá nǹkan ṣe sí i gbogbo yín tẹ̀ ń wọ́n bìnrin tó pupa ká oníjìyà yín ó jèrè yín lówó tí wọ́n fi rọ́ṣẹ́. إلا لأجل شقاوتي وعنائي. Sọ̀tí ọ̀rẹ́ mi sẹ́ẹ̀rí tí ń dà á láàmú lónìí ẹni kí ni dá mi lóhùn copyright mo ti lágbájá ṣe lèmi náà ó ṣe fákìhù máa tọ́ ọba làkúnmí náà nìṣá dédé sáìsì yìí ni ẹ fẹ́ àwọn míì ń bẹnu obìnrin 1,000 tí wọ́n ṣe bẹ̀ ọbẹ̀ àṣepọ̀ ni ó ṣe ẹ̀fọ́ ni ẹ sì ń rún ẹja sí ẹ sì jẹ lẹ́yìn kódà yóò tún ra gàrí bẹ àtàbí kàn yín sẹ̀mú. Sauti إلا لأجل شقاوتي وعنائي إبليس. Bàrígà bá lọ fẹ́ mi kan yòyòyò síbẹ̀ kọ́ ìwọ lọ́ọ́ fẹ́ ẹ tó ṣe pé àgbò tí ó jẹ ń ra bùn ni ẹgbọ́n tí ń wí màálù ń ra bùn ni ẹ tẹ̀lé mi Bàrígà nù ó dá wá kí ṣéwù lé ìyàwó ṣéwù ń rún kàn mọ́ lọ 50,000 lílì tó pa ní mò lílì tó ọmọ tàpá síkú. mo ń sọ̀rọ̀ kọjá àyè ó ní jẹ́ kí n lè máa yí padà sí ẹ fi kulli surati ṣe gbogbo àwòrán tó bá wù mí kí n máa yí ra Ọlọ́run ni mo fún ọ ẹ tẹ̀lé mi o Ọlọ́run bá Ṣẹ̀tánì jà ni kò gba agbára tó fún ẹ dá mi lóhùn Ṣẹ̀tánì lè di ilẹ̀ torí ilẹ̀ plọ̀tù kan fámìlì lè run tán wọn ò sì ní fura pé èṣù nu ẹ tẹ̀lé mi nígbà náà wọ́n máa sọ o lọ́dọ̀ wa ń bẹ̀ yẹn ẹnìkan ṣe kíní kan gba ayé pariwo ilé méjì báyìí ó wá ku ẹsẹ̀ mẹ́fà á wá sí òkú sálàfo ìkẹ́ wá ní òkú ẹsẹ̀ kan ti bọ́ síbi tó kàn ó wù ilé tí kò tó kọ́ sálángá ilẹ̀ tí ò tó ẹ sì wú òkú àwa àfáà ní náà
ǹjẹ́ a máa ń tó fa èṣù láàrin wa dòní ṣé ẹ máa tẹ́tù sọ̀rọ̀ rẹ̀ dàbẹ́ mà èṣù sọ̀rọ̀ ẹ di mọ́tò irú ọkọ̀ alágbájá gbọ́dọ̀ gun jìbìtì ní lù èṣù ti kó tó lẹ́nu ṣé wọn ò fẹ́ jọ rẹ sùn ọ́ jẹ́ wọn bá tiẹ̀ lọ. èṣù sọ̀rọ̀ ẹ̀dílé kíkọ́ lónìí àwọn afẹ́ wa ń sí èrè bẹ́ẹ̀ sì ni kálukú ni ó lo àsìkò tiẹ̀ tó bá tó bí ò bá tó ọ̀ lè kánjú léwájú sàárè lọ ti bára rẹ̀ tẹ́ bá fẹ́ ká ṣe wá àti ká ṣe tẹ́ bá fẹ́ kí n dákẹ́ inú mi. èṣù ti gbà yọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run pé kò máa yíra àwọn padà sí tó bá wù ẹ̀ dá mi lóhùn èṣù wá di mọ́tò lónìí ẹlòmíì ti lẹ̀ ẹ̀yìn agbó ti lọ tọ̀ lẹ́ẹ̀mẹ́wàá síbi sí àfa yìí náà ni wọ́n á di abẹ́ mú ìtọ́ wa ń gbẹ mí kí ni ẹ̀ ń sà tá a sà kí ni ẹ̀ ń jẹ tá a jẹ ìwọ kọ́ àkọọ́lẹ̀ ló takò ọ́. àrí. قلبك الآن وسلم له القضاء. ẹ̀yin àfẹ́ ẹgbẹ́ mi tẹ́ ní sọ̀rọ̀ ọkàn rẹ ti ń dààmú fún nísìnyí bàbá bẹ́ẹ̀ bá ti rẹ́fọ́ jẹ tó fẹ́ bàjẹ́ kódà tó bá sun orí ẹni kò ní kó má sàlẹ̀ orí bẹ́ẹ̀dì èmi lẹ kó sẹ́mi tí ń pa ẹnu ẹ̀yìn ọ̀dọ́ àfa ẹ̀rí kó àfa bó ṣe pọ̀ tó nísìn ẹ̀ ń léèyàn tó ti ga ni èèyàn máa sáré tó bá ti bá yàn fílẹ̀ jẹ́ wọn bá tiẹ̀ lọ. وسلم له القضاء. bàbá ló jókòó yìí nísìn dédé wọ́n tí ò kò yàn lọ́nà ẹlòmíì tó bá pa lóde wòlímọ̀ yóò sọ fún ìyàwó rẹ pé ẹ béèrè tó bá wù àkọọ́lẹ̀ ni sọ́nà ò sì fún adọ́gba o ẹlòmíì ń da ìmọ̀lẹ̀ ní sórí ẹ̀fẹ́ lè ya àwọn agbẹnu òkè bẹ̀rẹ̀ pàà náà lọ́lẹ̀ ké orí tiẹ̀ náà nà tó bá rọ́lọ́wọ́ tí ń náwó kó sinmi Ọlọ́run ò ní fún atán ó lè fún atán àmọ́ kò ní fún atán. àwọn afáǹfì jìnnà báyìí kálukú sáré ara rẹ mọ́ ẹlòmíì ní ń wò lọ́ọ̀kan táyé rẹ fi bọ́mọ lọ́wọ́ kò mọ̀ kí ló tẹ́ ẹ dákẹ́ kó máa rún ìmọ̀lẹ̀. تفوز بالرضا. ẹlòmíì nù fẹ́ sèkò omi jẹ́ inú rìdá báyìí nísìn yóò wá tẹ káàdì yóò tún lọ parọ́ ọ̀run wá bó bá dàgbàdo ta adìẹ gan onígbè àkọọ́lẹ̀ ó takò kó da àgbàdo ta àgbàdo ọ̀fẹ́ adìẹ òní wá gbé kí ni ó sì fọ́ lọ bọ́lọ̀ ti kọ́ tiẹ̀ nù. Latifu tí a kó fún ọ ṣèbọ ọsà tó jẹ ńgbò òbí yọ sí ọ ṣèbọ kí mọ́lẹ̀ lójú oorun àpẹẹrẹ pé kádàrá takò ọ náà nù ṣèbí rọ wá níyà rẹ ṣèbọ obìnrin rúbujú báyìí tó pupa ó sì ń fọ ọ̀rọ̀ ọ níta láàrin sì wọ̀nyí ńgbà sì súnmọ́ ọ tún padà tó lòsì ńgbà tá a ti kọ́pọ̀ ní lówó ọsà ó jẹ́ ó tún padà ní ó ṣe ni ẹnu kò yẹ kó ṣe kinní o. تفوز بالرضا. àwọn àfa aláṣìírí ni àwọn àfa aláṣìírí ni ẹ tẹ̀lé mi tí ẹ bá sa Latifu dojú àmì obìnrin ni ó pọ̀ fún ṣùgbọ́n tóbi bá pọ̀ aládánwò ni ó pọ̀ nù wọn gẹ́gẹ́ bí bàbá ní Muhammad níjọ́ tí bàbá rẹ̀ àgbà mú wọn ká pé èmi mo ní bí èmi náà mo nílẹ̀ abàmì ń gbọ́ báyìí ó wá lóun fẹ́ tọ̀ ló bá rí omi kan omi wọn ké mu mi àmọ́ tó o bá ti mu mi tán ilé ni ọmọ rẹ lọ rọ́ọ̀lù ìyàwó rẹ̀ ó wá mu omi tán bàbá yóò dọ́nà lé báyìí ló bá kan obìnrin kan tó pa wọ́n ń súnmọ́ oní wọ́n ń sá yá ẹni máa lọ lẹ́nìí ló bá lọ súnmọ́ obìnrin nílé yóò padà wá báyìí màmá ní ìfẹ́ ọmọ ohun tí mo rí lẹ́ẹ̀kan ti kú lára rẹ̀ gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń lu ọṣẹ tẹ̀ ń mu nǹkan wọ́n rí n tó pọ̀ lára yín àwọn obìnrin tí ń wá wọ́n fẹ́ kó àlùbáríkà yín lọ ni èmi ní mẹ́rin mo súnmọ́ obìnrin mẹ́rin lójúmọ́ èwo lọ súnmọ́ tó bí ní láàrin bẹ́ẹ̀ ṣùgbọ́n sì ta náà ni. ìrítẹ́ aróbìnrin lẹ́yìn ń kì ẹ̀ láwọn ọmọ tó ṣe pé wọ́n ti lọ parí sẹ́ńpì kan wọ́n ní lọ súnmọ́ ẹni tó lógo kó súnmọ́ ọ ní ẹsẹ̀ fún ìwọ lò náà fẹ́ lò bí ẹni tó lọ wẹ̀ sáàrin ọjà ó kárí àbí ẹnìkan sì ti parí iṣẹ́ kẹ̀kẹ́ àárín ọjà ní wá ló bá yà tó lókun tiẹ̀. قلبك الآن وسلم له القضاء. Satar ó ń lọ wẹ̀ sáàrin ọjà ẹnìkan sì ti tó sẹ́rẹ̀ jọ tó kù náà ní kẹ̀kẹ́ kí ni ló bá yà ọlọ́run ṣe ta ló wá jura wọn lọ. تفوز بالرضا.
bí ìgbà tá àti ìdáǹpa àwọn púpọ̀ èbó kan wá sí Nàìjíríà òun àti bàbá tí wà ní Kìrìn tí jẹ rẹ́mi létí ó kọ rẹ̀ aládòkun lèmọ́ bá ṣe fìrì ó kàn kó sínú ògò ni wọ́n á ń gun kẹ̀kẹ́ nínú ògò aládòkun náà máa gbìyànjú òun bá gbé gómì àti kẹ̀kẹ́ àti èmbó ló bá di wọ̀ níkùn rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tọ́ lọ sọ kẹ̀kẹ́ sáàrin ọjà ẹnìkan wá kẹ̀kẹ́ àrin ọjà ká yóò kàn tó lú ọ̀pọ̀ ni ṣe é ti rí dédé tí wọ́n kó jọ yóò kàn ló lójijì ni ṣètánì ń bọ̀rọ̀ ọbọ̀ dámilò. falẹ̀ asinu láyà tá a wọlú. ọlọ́run jẹ́ alálùbáríkà ẹ̀ sí amínà ni ó wá ní wọ́n lọ hasbi ó ní mo ti béèrè tó tẹ́ mi lọ́rùn wà lákìn zidni fún mi lẹ́nì kí n tó máa lọ ó tún dé bàbá yìí ní kí ló tún dé ọlọ́run lẹ́nì tí ń fún ọ ni pé èmi ọlọ́run fúnra ara mi ja'altu laka wa li zurriyyatika fi sudurihim awtana Allahu akbar ìwọ èṣù yìí àti gbogbo àrọ́mọdọ́mọ rẹ tó bá bí àrọ́mọdọ́mọ ádámà ọkàn wọn ni kó máa jẹ́ létẹ́ máa gbé. Gbọ́n tí ń wí n tẹ́ fi mọ̀ ẹ kọjú sí mi áìdùn rìdọ́ obìnrin tá a jọ sùn lórí bẹ́ẹ̀dì fa tẹ́ ẹ ti yẹjú ara yín tán ní wàá ní ọ̀hún ọ̀run orí yín fọ́ ẹ̀yin náà láàgùn ẹ wo ó ti ṣe my dear kọjá o my love kọjá o kílẹ̀ tẹ̀ ń láàgùn báyìí kílẹ̀ tí ì ṣe tẹ̀ ń láàgùn wọ́n sì ní má fẹ̀yìn náà ẹ̀ pẹ́ kú nìran yín èmi ò mọ̀ fi fílò di ọ ní bàbá yín ò tó bá fìn èṣù dé o. bẹ́sù ò bá máa gbénu wa ọmọ tẹ́lómi lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kó tó rí bí yóò máa fi kùmọ̀ ẹ̀rọ nà kùmọ̀ tí a fi ń tilẹ̀kùn lẹ́yìn ọ̀ ní gbọ́ràn sẹ́ni pé sùn ní ń dá láàmú ó yẹ kó rántí pé ọmọ yìí kò tó rí bí òun ṣẹ̀sìn. bẹ́sù ò bá máa gbénu wa ọkọ̀ tó rà láwìn tó ti sanwó rẹ̀ tán ọwọ́ ń sá 180. Jésù ta ló yẹ kó rìn díẹ̀ kó páàkì kó tún fẹsẹ̀ rìn kó tún wọnà kó tún rìn díẹ̀ kó tún páàkì kó lè mi lólógún ní àti ìsanwó rẹ̀ tán. ó ní kásẹ̀lé. Dá mi lóhùn dáadáa fa. Bá ṣe sùn níwọ̀n tó ọmọ yẹlé àfàtọ̀ kojúbọ̀ kó tó rí bi jòkó sóyè kó tó máa yúnra tó ń rira bí ata bọ́ọ̀ bá kọ̀ mí kò ní dáa fún èṣù ní sí ọ gbẹ́dẹ̀ yín bá kọ́ ọ bá ọyìn ìpinnu àdìkì àmọ́ lọ́ọ́ ti lọ lọ́kọ̀. èṣù ní dá láàmú ni ẹ̀yin obìnrin ní náà kí ló tẹ̀ dá mọ́ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀rọ kan fẹ́ ládùúgbò ẹ̀ mọ̀ kú oríire ládùúgbò ayé tó bàjẹ́ tọ́lọ̀ wá ní kọ́ fẹ́ ẹni tí ò wo ìtàn rẹ tó fẹ́ pẹ̀lú bọ́ ṣe rí ìgbàlọ̀ tó wá dáná ó ní dáná lónìí ó fẹ́ kí wọ́n sí fáìlì àná hàn. ẹ jẹ́ sòdodo ọ̀rọ̀ àbí ká máa lọ lé ni èṣù ní gbẹ́nu yín ni bẹ́sù ò bá gbẹ́nu ẹ̀yin obìnrin ẹ̀ máa ní tọkọ yín ò bá kú kó kú nígbà tó wà láyé gan ẹ̀ ń rọ́jú tọ́ ọmọ ẹni tó bá kú apá rẹ̀ kan jánu lẹ́yìn tẹ́ ń sáré kọ́kọ́ yín ó kú ọ̀sọ́nà mẹ́rin ọ̀nà mẹ́ta lè ṣùgbọ́n àmúyàn kí n jòkó Sàùtì wà níbí kódà bó ṣe wákàtí kẹjọ tẹ́ra wọn lọ́rùn àwa la ní kí wọ́n máa ga àgbọ̀rọ̀ máa sin tíya mọ́ tíya ní fi ń ká yín lójú pé alálejò ẹ̀jẹ̀ sáré yẹn ju ara mi ẹni bolo ọ̀nà àkọ́kọ́ o àdébìnrin wù ló béèrè o bàbá pé bolo ọtí máa mú yẹn jù èṣù tó jẹ́ ní ẹ̀kọ́ nú wa tó ń bi lọ́rọ̀ tí fi túmọ̀ sí pé ká gbọ́rọ̀ lẹ́nu ẹni tí ò wúlò kò ní ká má tẹ̀lé bọ́rọ̀ bá ti wúlò. ẹni tí ò wúlò àgọ́ ara mi ò wúlò ẹni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó máa bóde ń bẹ ń tó wúlò ni. nọ́ọ̀bù tí wọ́n máa ń ka àlè tírìtẹ̀ pẹ̀lú kọ́fà rẹ̀ nọ́ọ̀bù mi ń bẹ kọ́fà rẹ̀ wọ́n sì yẹ̀wọ̀n yẹ̀mọ̀ ọ̀rọ̀ burúkú ní wà nù rẹ̀
ìmí sì bẹ ipò rẹ ó ti gbó ọ̀rọ̀ gidi ló wà nù rẹ àìmọye ara rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tí ọ̀rọ̀ dáadáa ń bẹ nù àgọ́ rẹ àìmọye ara tó fáìn tó ṣe pọ́rọ̀ orí ibú ló wà ń bẹ. ẹ sì dá mi ló mọ̀ àyà kọ́ mọ́ ẹ wá fẹ́ gbọ́n tó sọ àbí Musliu Smith Ibilisu wa dunia. kí n ráyè ṣàdúrà ẹ̀dọ́kẹ̀dọ́kẹ̀ kọjú síbí Nuhu níwà ṣètánì ìbò lọ tí máa mú yàn jù ó ní àkọ́kọ́ ẹ̀ńdàlgádọ̀ ẹ̀dọ́kẹ̀ kọjú síbí ó ní bí èèyàn bá ń bínú Satan ó ní mo súnmọ́ ńgbà náà èyí tẹ̀ ń bínú ẹ̀ mọ́ sì sọ ọ̀rọ̀ tí o ti tọrọ àfàwọn bá yẹn lérí èmi rẹ jọ kó sínú ó yọjọ́ rẹ ti pé wọ́n lé ọ lóko pa ẹni bá lè bínú jù kò lè rí ayé ṣe àwọn èèyàn tẹ̀lé mi ẹ̀yin ìyá wa ẹ máa dá àti máa ti ń pè yín o ẹni náà sẹ́fẹ́ kó yẹ yín bí ìyá sí mọ̀tálẹ̀ sẹ́fẹ́ kó yẹ yín ẹ dá mi lóhùn gbogbo ohun tẹ bá ní tọ́ka yín kọ̀ lára ọkọ yín ẹ lọ gbé mi ẹ̀yin tẹ bá fẹ́ àfa kó bẹ̀yìn àfa ní ṣòkòtò yìí a kí ló ń ṣe é kẹ́ tí bá ti wọ́ ju ìpàkọ́ rẹ bá nǹkan bọ̀ lórí lọ́tí kó lẹ́ẹ̀ lẹ́jọ́ dìde kọ́ lọ wá mi jòkó sí. àti yóò bá anábì òwa ni sẹ́bẹ̀yìn lẹ́ni wá sòdodo ọ̀rọ̀ ẹ̀ dá mi lóhùn mọ́ ni káàrin obìnrin lónìí ìbínú ni ò jẹ́ jèrè ọkọ pàtàkì jùlọ ẹ̀yin tí ọkọ yín wà lójú aago bí abẹ́yìn obìnrin tẹ wà méjì ẹ̀jẹ̀ yàwó àfà tẹ̀ ń sáré kọkọ yín máa ń níyàwó méjì mẹ́ta àdúrà yín ò ní gbà lórí wa bẹ́ẹ̀ sàmí kò kàn mí dandan kọ́ ni ká sọ̀rọ̀ ẹ túká ẹ nítorí kí ni gbogbo ní àfà tí ò bá ti kún fọmọ ayé aláyé ni ó ṣe kú ọmọ kí wọ́n firi wọn lọ ọmọ sẹ́ wọ́n firi yóò lọ ọmọ lókù tí ó sì ọ ìdè gbogbo yín ṣe family planning ẹ̀ ń yí kan dílé ọmọ wọ́n yà tí ì fi débi ọmọ tí ó yàn. kí ló tún ò sọ̀rọ̀ mọ́ bàbá wọn ò sì lẹ́bi bí ẹ̀yin àfa tẹ̀ ń bóbìnrin múlẹ̀ ẹ̀ sọmọ ọkọ ọwọ́ sọ fún obìnrin kó má bàa bínú òun ò ní fẹ́ yẹn lé ọ òun lówó tí ó pa òun kẹ ọ àmọ́ fẹ́ yẹn tí ó bá dúró yóò dúró tí ó bá ní dúró kò ní dúró ẹ̀ ń bóbìnrin ṣeré gélé ẹ̀ ń promise ẹ̀ ń gbé Kùránì ẹ̀ fi ń gbá orí lórí tí ò dáa tẹ́lẹ̀ ìwọ tí ń kọ́ ọkọ tí wọ́n ti kọ́ ọkọ rẹ̀ ń lé yín níbi táyé rẹ̀ ò dáa dé wọ́n kí wọ́n láì tí máa fẹ́ yẹn lé orí ìkó burú sódà tẹ́lẹ̀. àáfàá ṣe ń níyàwó kan alábòsí ni tíyàwó yín bá lọ mọ́kàbọ̀ lẹ́ ń pẹ́ wọ́ sí lóṣù kan àbọ̀ tí wọn ò fi sí nílé o tí wèrè òru wá gùn yín mo lẹ sàbá sí ṣé mùrídà onídàrà àti àtàwọn ẹ̀mùkẹ́dàbá àṣeyà tẹ̀ ń gbé súnmọ́ ẹ̀yin rọ́wọ̀n ẹ̀ ara rẹ tó kún kẹ́kẹ́ gbà tíyàwó rẹ̀ sí nílé bó lọ jọ ọ́ìlì sí. ẹ̀yin àfáà ni mo fèsì bó lẹ ti rí i ké ẹ̀sìn yín ò lè pé tábà tara wa ló kù kò sí àǹfààní láàrin tó lè lóun níyàwó kankan sí ajẹmọ lórí tí ò ní kádìí ẹ lóru. abájọ tó fi fẹ́lẹ́ wọ́n ní mẹ́rin làwọn ní bàbá yìí tó senior ni o. bàbá wọn yọ sọ̀rọ̀ àti yóò bá ànábì òwá fa ẹ̀yin ẹjọ́ ìyàwó wọn rí mi encourage àwọn ọkọ yìí kí o kó mi jọ àmọ́ wa ti dáká dá ọ̀bọ̀nù sọ̀rọ̀ wa ti dá kọjá nù ayé kí ló dé tẹ̀ fẹ́ kí ọkọ yín ó fẹ́ yẹn lé kí ló dé irú owó òsì wo nù ìjà nǹkan tóbi ni wọ́n bí omi ojú wọ́n fẹ́ mẹ́rin tó kulẹ̀ ká tó wíṣẹ́ tẹ̀ pọ̀ bí omi àgbàrá òjò ọ̀rọ̀ tí ń sọ yìí nídùn mọ́pọ̀lọpọ̀ òní kẹ́ bá mi sọ̀rẹ́ o ẹ lọ ronú ni tẹ́ bá délé ẹ lọ ronú o kódà tó bá lówó tọ́ọ̀bù mi mọ́ rẹ lọ́wọ́ o kọ́ tẹ̀lé òdodo ọ̀rọ̀ ni o ẹ ti pa àwọn ọkọ yín lápàrọ̀ ẹ jórí wọn ó pé mọ́ mọ́nìkà kí ni ó ṣẹlẹ̀.
mi sí mẹ́nu mi. àwọn obìnrin wa bínú débi pé ẹ kọjú síbi kílẹ̀tẹ̀ nǹkan ní mọ́lẹ̀ bí àgbò. bàbá mi sí kíní ẹ gbọ́ tí ń wí ni tani ọmọdé sí kíní ọ̀ délé àdájọ́ àgbàrún nǹkan sí ọ̀nù. ẹ jẹ́ bọ́ òbí sòdodo ọ̀rọ̀ ẹni kọ́ ló ń kẹ́ ọkọ yín ayé mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ ayé ilé bàbá yín ẹsẹ̀ lé ní ayé ilé ọkọ bẹ́ẹ̀ bá ti da ayé ọkọ rú ẹ má retí ayé ilé ọmọ. ẹ̀yin sunkún òsì kọ́kọ́ yín kóyàwó jọ kílẹ̀ mọ́tọ́ ọmọ yín ò dẹ̀wò. ogun tá a fèsì lónìí nù pàtàkì jùlọ ìyàwó àfa báwo ni ìjọba dídẹ̀ máa wá rúrò mọ́ yà ẹ̀lẹ́ ẹ̀kújòkó lọ́ mọ́ wọn lójú ìwọ tó ń jẹ adìẹ bíi kọ̀lọ̀kọ̀lọ̀ ọ̀rọ̀ kó wọ ọkọ rẹ ni àwọn tí ń wá ní kádìẹ wà bẹ́ẹ̀ bí ní lọ tiẹ̀ bàjẹ́. Ibilisu wa dunya wa nafsiya wal hawa kayfa al khalasu wa kulluhum a'da'i. Sọ́ọ̀tì ara wà dọ́kun fún mi sọ́jú mẹ́wàá sí i èmi lè ń bá kẹ́yìn obìnrin ní náà wọn ò dá mi lóun mọ́ ni tó bá dédé ẹ̀yìn ọkùnrin ẹ dáhùn. o tó jẹ́ máa sọ yìí ẹ̀kọ́ tó sì ẹ̀yà obìnrin bí yín ni ẹ gba owó bí òkè owó tó yẹ pé bá fi ọwọ́ tà bá sọ̀bọ̀rọ̀bọ̀ kò lè pátí èkú báyà sálá báyìí pakò ní ẹ gbà láàrin ìṣẹ́jú márùn ní ẹ kó fún hegege ẹ̀yin tẹ́ ní kí ni ẹ mú lára kéwù ẹnu yín wọ̀ níbẹ̀ kí lẹ́ fi kún wa gbogbo ọkọ̀ tẹ́ rí títí àáfà ló kó wa èwo ló fìjẹ́ náà yín bẹ̀ tẹ́yìn pé wọ́n ń fẹ́ àáfà lónìí gbogbo ọ̀rẹ́ tó ní kó má fẹ́ àáfà ojú tì. lọ́dọ̀ tí yóò pa lọ́jà tí yóò wá tilẹ̀kùn tí yóò mọ kà tí yóò dọ̀bálẹ̀ tí ò ní mọ bí yóò kàdé mọ́ ní ẹ kó fún yẹn lásán epo bí ṣèyí sẹ́yìn bímọ láyé ni ìyàwó àáfà náà máa gbowó kò náà fún ta ló kẹ́ni pẹ̀lú ìyàwó olówó. ó ní o ẹ̀yin ọmọ gẹ́gẹ́ kù níbí táǹkì fún ikẹ́ fẹ́ àáfà tó ń rira bí ata ń rọ lélẹ̀ àwa la pọ̀ ìmẹ́nì kẹ́kẹ́ tó lọ. ọ̀fàwí baba lábẹ́kúta alukó mẹ́nìkan wọ́n ti jú rẹ àdìdánù tó sì ànábì kò ní ṣéwù sọmọlẹ́rí nọ́mbà yín mo fẹ́ sọ ọjà mi tí ò yá lọ sọ ẹ ló kì í sọjà ní ìyá mi gan ní ìyá ẹ má yẹjú mi. bàbá wájú mi la gún mi ní kẹsẹ̀ gún mi lẹ́sìn Satar mo fẹ́ ṣàdúrà nìyẹn ẹ̀yin obìnrin tí ṣáwá ń dà láàmú tádùn ń dà láàmú ẹ lọ reduce yẹ ọkọ rẹ ń gbélé mẹrẹǹtì ọ̀sùnkún kó kọ́lé ọ̀sùnkún kó ralẹ̀ wọ́n sunkún pọ̀ fẹ́ jẹ ìpanu gò kí ni ti ya kúndùn ṣe ìyá ń dá emúrí kan tó ṣe fún ẹ tó fẹ́ dànù ẹ̀yin rẹ ìpanu gò omi inú ke lẹ́yìn tí fámìlì ọ̀sẹ̀ ọkọ yín ń jò ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún náà ti ń sú omi nílé bàbá rẹ̀ ọ̀wá ronú kó kọ́lé. wọ́n ò tẹ̀lé mi lọ́ba ó kẹyọ̀ káàbí sọ́wọ́n lè wí kẹta dami lónìí wọ́n lè hawa Adébísí gbogbo àtàwọn àbí ń tá a bá fẹ́ tágbára wo bá ti ká júlẹ̀. سلم الأمر سلم الأمر إلى رب البشر واترك الهم ودع عنك الفكر. náà ni Maka tá a bá tu ọkàn rẹ̀ báyìí àti gbogbo tó bá gbà láà fún bóyá ọdún lọ́ọ́ kú Maka jọ́lọ̀ ń rún ọ lásìkò tó bá yẹ Maka mọ́kànlá kó fún mi bọ́lá ń fẹ́ ohun mọ̀gbà tí ń bú yẹn méjì méjì lágbájá méjì tàmọ̀dọ̀ ẹnìkan wá ní yé ọ nídìí Maka àdèmọ ni tó bá sọ ní ni mo lówó rẹ lọ ẹja fún àti ń dààmú ìwọ wá ń sunkún mọ́tò tọ́ lẹ́sẹ̀ méjèèjì níbi táwọn kan ti lọ́kọ̀ tí wọn ò lè rìn tẹ́ ń ti ẹgbẹ́ rẹ lọ́lọ́mọ láńké tẹ́gbẹ́ rẹ bímọ tí ò rí ní tó bí
tọ́gbẹ̀rẹ̀ lábẹ́ tí fi ń tọ̀ lásán tí ò lè fi ṣe nǹkan mi lẹ́yìn kó tọ̀ kó wú àgànná kò lè fi dára mi mọ́ torí ẹgbẹ́ rẹ̀ yí tó ní láti bí tó dé Ṣàgámù kó tó padà ọlọ́tí ṣàánú wọn sunu lé kílẹ̀ ń bá ká kò ní ju bá ń lọ ẹ̀mí yín ẹ má jẹ́ owó àti ẹ̀ ní kápá ẹ sì má wá ayé aláyé ọlọ́run ti kádàrá bá ti lu ayé wa tá a bá ti lè dúró lórí ọwọ́ wa a máa sùn a máa gbádùn ọmọ tá a bí lónìí Muhammadu Murtada àbí ọlọ́run jí ó lálùbáríkà ẹ ṣe amínú gbangbaga amínà yín kéré láàrin àìnú rìdọ́ adìẹ ó jẹ fún ara wọn nísìn ẹ bọ́ síbi bọ́lọ̀ ń jí ó lálùbáríkà ẹ bọ́ síbi. òun yẹlẹ ní òun jẹ ọmọ mi kò sẹ́ràn tó kọ òbí ahọ́n òwe alájí Sàlámì bàbá mi ni. olóró tani nìkan sọ̀tọ̀ fún ló ẹnìkan sọ̀rọ̀ ẹ̀wọ̀n ya fún ẹni. wọ́n wọ́n fa ọ̀rọ̀ làbílà àbí sọ́njọ́ sí. oní sábà lákàyà mọ́ ọmọ ìlú jẹ́ kí sáṣẹ́ àbọ̀ ni ó ṣe fún mi. mo fẹ́ yá kára mọ́ ọba ọ̀rọ̀. bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sọ kó má pààyàn. Aje ke kabago tó yẹ lò ke kabago tó yẹ lò adúgbò fọlọ́run abiyamọ. ìyá ọmọ fọlọ́run bá wa dọ́mọ náà sí. adúgbò fọlọ́run abiyamọ. ṣùkúrú ayé adúgbò tó fún wa níyàwó rẹ̀. ajá kò kẹgbẹ́ ní àti àyà àìnú rí bọ̀ wá. olóyún kò sí fún ọgbẹ́ ó tún bá wọn tọ́jú oyún yẹn. tó fi wá rọ́pò bíbẹ̀ láyọ̀ ọ̀pọ̀ ló ti ṣe ìgbéyàwó rẹ̀ ìgbé ọdún méje mẹ́jọ sẹ́yìn. wọ́n sì wo oyún ní káàkiri àwọn kan lóyún ṣe ló gbàgbé àwọn kan wọ́n ń bá mi kú ni. ọwọ́ ọlọ́run ṣe la fi ń gbọ́ ọlọ́run tó bí eléyìí tí olúwa kò pa lè dé ìjọba rẹ̀ tán ká sì rí ìwé. adúgbò ọlọ́run àbí ìmọ̀ ìyàwó ọmọ ìwà bẹ́ẹ̀. ẹnu ìjọ ṣọ́ngbẹ́ ní ìtòsí wọn lórí ẹkún fàáfà. ẹnu ìjọ ṣọ́ngbẹ́ ní ìtòsí wọn lórí ẹkún fàáfà. ọba tí ò sọ lórí ọgbọ àwòrógùn lọ́gbọ́n mi wà ó ẹlẹ́gbẹ́ jẹ́ wá ó sì gbọ́ ọ̀pọ̀ ló bímọ tí wọ́n ṣọ́pẹ́ṣọ̀ fún wọ́n ti padà fún kún ẹ̀ náà ni. kọ́ọ̀sì tó sọ̀rọ̀ alájí ara ẹ̀rọ mo ní sanwó ọmọ gbà wá. ọ̀pọ̀ bímọ tí wọ́n ṣọ́pẹ́ṣọ̀ fún wọ́n ti padà fún kún ẹ̀ náà ni. ọ̀pọ̀ bímọ ọ̀tọ́ kò bá dùn. oṣù mẹ́ta sẹ́yìn sọ́sì ní ìwọ̀n ilé ìwòsàn náà ti lọ mú ọkọ̀ wà ní ìgbàdùn ní ìgbàdùn. wọ́n ṣe ń yá ní ọ̀pá ó lọ́rọ̀ bàbá tó ṣe ní ìlú alájí ọ̀kì mùsàlá ajínàbá tó bá lè lọ́wọ́ ó lè ní ìyàwó ẹ̀mí ìbò tó bá lè jí ijó ọ̀gbìn púpọ̀ tó rẹ̀ tó kù àmúdálé láyé àwọn àdúgbò fọlọ́run. Manager mi, májẹ̀ kan sọ wá lẹ́nu. Àwọn ilé tó tán ìyàṣẹ́ sábà tí láwọn tó ń ya fọ́tò bíi sọ̀rọ̀ òkúṣẹ́ tí wọ́n yà. Má jẹ́ kí wọ́n fún wa lórúkọ. Tó bá káwọn lára wọn bínú. Ara òkan mi lórúkọ mi. Ara òkan wà lórúkọ ẹgbẹ́ tiwa. Ẹ̀kọ́ tá a kọ́ lọ́dọ̀ mú ìmọ̀ àyà ni bàbá mi máa jí kájú. Ọlá tó fún ọmọ lórí. Olólùfẹ́ àgbè ìgbẹ́wà ni. Mo tẹ̀lé bàbá mi lẹ́nu ìṣọ́mà ni mo ti tẹ̀lé bàbá mi lé. Àní mo wá ti rí. Wọ́n ní wọ́n ní àgbo tán. Wọ́n ní wọ́n tọ́ra.
Bàbá rẹ̀ sí.
ẹsẹ̀ pé bàbá mi náà ni. Stay tuned for more interesting programs on My Naija TV.